نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ Ọlọ́run àánú rẹ̀ kó lọ máa jẹ́ ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Abẹ́ Allah subhanahu wa ta'ala ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ń ṣe àgbéyẹ̀wò túmọ̀ rẹ̀ ní Suratul Isra. Abẹ́ kó má ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà, kó sì tọ́ ahọ́n wa sọ́nà برحمته يا أرحم الراحمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. Abẹ̀rẹ̀ tútùmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ Ọlọ́run ọba Allah, ọba tí ó kẹ́ gbogbo wa láyé, ọba tó ṣe pọ́dọ̀ ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́gbà ìdọ́wọ́dà al-qiyama. Ibi tí a bá Tafsir wa dé lánàá, ó náà ni orí áyà èyí tá ti dúró nínú áyà àkọ́kọ́ tọ́lọ́run ọba ti ń sọ pé linuriyahu min ayatina. Gbogbo nǹkan pátá ló máa ń nídìí, gbogbo nǹkan pátá ló máa ń nídìí torí ìrìn àjò èyí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam èyí tó rìn láàrin òru kan láti al-Masjidul Haram lọ sí al-Masjidul Aqsa. tọ́lọ́wọ́ bá tún wá ti bẹ̀rẹ̀ mú rìnrìn àjò lọ sí sánmà kíní kejì tó fi dé keje. Ọlọ́wọ́ bá ní díta fi ṣe bẹ́ẹ̀ láàmù yẹn láàmù ta'lil a fẹ́ kó fojú gan ni
àwọn àmì Ọlọ́run, àwọn nǹkan àrísàmì Ọlọ́run a fẹ́ kó fojú ara rẹ̀ rí. Kó má mọ́ lórí gbígbọ́ nìkan, kó tún fojú rí. La fi ṣàlàyé fún wa wípé ìta fojú rí lọ́pọ̀lọpọ̀ ọgbà amọ́rinlẹ̀ lọ́kàn èèyàn ju téèyàn kàn ń gbọ́ lásán lọ. Ọlọ́run ọba ní linuriyahu min ayatina. Àwọn àmì Ọlọ́run tọ́lọ́run fẹ́ fi hàn Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam, àwọn àmì tó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ni. Àlàyé nípa àwọn àmì ọ̀hún ó náà là ń ṣe fún wa. Àwa lọ sínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Àwọn ẹgbà wa riwayat ó pọ̀ tó ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí ìrìn àjò yìí. Riwaya ń bẹ ti al-Imam al-Bukhari, ó ń bẹ riwaya ti Imam Muslim, ó ń bẹ riwaya èyí tí al-Imam Tabarani kọ́lọ̀wọ̀n bá kó bá kẹ́ wọn tí wọ́n gbà, ó ń bẹ tí a fáwọ́ al-Bazzar ní Musnad wọn, ó ń bẹ ọ̀gọ̀rọ̀ àwọn olùsàkójọ ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam, ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n mú àwọn ọ̀rọ̀ náà wá nínú tírà wọn pa Ànábì sọ báyìí, Ànábì sọ báyìí. Ìtàn yẹn wá pọ̀, ó ń bẹ nínú àwọn ìtàn yìí èyí tó lálàáfíà, ó sì ń bẹ nínú wọn èyí tó ṣe wípé àfikún ni lọ́dọ̀ àwọn èèyàn, àmọ́ èyí tó lálàáfíà lágbìyànjú làwó sọ ní jókòó yìí. Gbogbo àwọn èyí tí ò lálàáfíà ó lè dùn létí, ṣùgbọ́n tí ò bá ti fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam, kò sí ń dá fẹ́fà àwọn yẹn ṣe. Riwaya afáwa Anas ọmọ Malik min tariqi Thabit, tí àfáwa Imamu Muslim nínú tírà Sahih Muslim tí wọ́n gbà wá, òun lè yíta ń kà fún wa látàní. A wá rí wípé nítorí àsìkò ká kí wọ́n bọnú ara wọn, ẹgbà wá tínú Sahih Bukhari, àwọn ziyadat, àwọn àfikún kan tún ń bẹ tí ó sínú Muslim, a wà mọ́ kìí bọ́ra wọn láàrin nítorí àsìkò. Ẹ rí wípé àlàyé ọ̀hún a ń bá bọ̀. A ní Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú Malaku Jibril, sánmà alákọ̀ọ́kọ́ ó ní tí wọ́n rí ń bẹ̀, sánmà kejì tó fi dé sánmà keje àṣàlàyé ẹ̀. Ṣùgbọ́n náà ẹgbà wa al-Imam al-Bukhari, àwọn sọ wípé gbogbo wa tá Ànábì bá ti dé sánmà kọ̀ọ̀kan tó ń ráwọn ànábì Ọlọ́run kọ̀ọ̀kan yóò sálámà sí wọn, òun àti Malaku Jibril wọ́n sálámà. Àwọn ànábì yìí àwọn ló dá sálámà padà. Bákan náà àwọn ànábì Ọlọ́run báyìí, ànábì Adam alayhi salatu wassalam, òun ó sọ wípé marhaban wa ahla bil ibn salih wa nabiyyi salih, máa wọlẹ̀ máa rọra ìrẹ ọmọ rẹ̀, ànábì Ọlọ́run rẹ̀. Ànábì Adam ó fi bẹ́ẹ̀ ó fi kí ànábì sallallahu alaihi wasallam. Ìgbà tánábì dọ́dọ̀ àwọn ànábì tó kù, àwọn ò sọ pé ibnu wọn ò pé lọ́mọ, al-akh ni wọ́n pè. Àwọn ní ahlan marhaban wa ahlan bil akhi salih wa nabiyyi salih, máa wọlẹ̀ máa rọra ìrẹ ọmọ ìyá tó jẹ́ ní ire tó sì já nàbí ire. Ìgbà tánábì dọ́dọ̀ ànábì Ibrahim ní sánmà keje, ànábì Ibrahim náà pa ànábì lọ́mọ. Nínú àwọn ànábì Ọlọ́run tánábì bá pàdé, àwọn méjì ló pè lọ́mọ. Ànábì Adam pè lọ́mọ, ànábì Ibrahim alayhi salatu wassalam
àwọn náà pè ní kíni o àwọn náà pè lọ́mọ nínú riwaya ti Imam al-Bukhari wọ́n nígbàtí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tánàbí dé sánmà alákọ̀ọ́kọ́ Ànábì rí odò méjì tí ń sàn ó rí odò méjì tí odò méjèèjì yìí tó ń sàn Ànábì wá bèèrè lọ́wọ́ Malaku Jibril pé odò wo ni odò méjèèjì tí ń sàn yìí ma hadani nahran irú odò wo ni odò méjèèjì tó ń sàn yìí ya Jibril Ànábì ní mo pè rẹ Jibril Jibril sọ pé hada Nail wal Furat unsuruhuma aw unsuruhuma ó ní odò méjèèjì yìí unsuruhuma min aljanna odò méjèèjì tó rí ìpìlẹ̀ wọn láti inú aljanna kí ni odò méjèèjì náà wọ́n ń pè odò kan ní Nail ẹ̀rí pé ní Egypt wọ́n ń pè odò kan ní River Nail wípé ìpìlẹ̀ ibi táwọn odò yẹn ti wá unsuruhuma ìpìlẹ̀ wọn níbi tó rí yẹn ibẹ̀ náà ti ń sun wá bákan náà Furatu náà odò kan ló náà odò eyín òun ó bẹ̀rẹ̀ láti river ní agbègbè Western Asia níbi tó dòun ti wà àti Turkey ló ti bẹ̀rẹ̀ ó originate láti Turkey ó sàn dé Iraq ó sàn dé Syria nínú odò river tó wà ní Western Asia tó gùn jù òun náà ni Furat Ànábì sallallahu alaihi wasallam Malaku Jibril ń sọ fún wípé odò yìí àwọn lórí ẹ̀ ń sùúrù wọn àbí ń sọ́rù wọn méjèèjì ló correct ó lè pè ní ń sọ́rù àbí ń sọ́rù bí máa al-asl ìpìlẹ̀ odò méjèèjì yìí òun lọ́lọ́run fi hàn ọ́ yìí bákan náà Ànábì sallallahu alayhi wa alihi wa sallam Ànábì tún rìn síwájú gbà tún dé sánmà míì wọ́n tún rí odò míì odò yìí kún fún góòlù àti fàdákà Ànábì sallallahu alaihi wasallam bèèrè lọ́wọ́ Malaku Jibril wípé odò wo tún leléyìí Malaku Jibril sọ fún wípé hadal kawthar alladhi khaba alaka rabbuk ó ní eléyìí ni odò táà máa ń sọ wípé odò al-kawthar inna a'tainaka al-kawthar odò náà ni wọ́n ń pè ní al-kawthar eléyìí tí Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga tó fi pamọ́ fún rẹ̀ Ànábì sallallahu alayhi wa alihi wasallam ziyada odò yìí kò sí nínú Muslim tààkà al-Imam al-Bukhari àwọn náà mú àwọn ziyada yìí wá lọ́dọ̀ tí wọn bákan náà nínú àwọn ziyada tó tún jáde lọ́dọ̀ al-Imam al-Bukhari òun náà ni wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wasallam ìgbà tí Ànábì dé sánmà ẹlẹ́ẹ̀keje àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń bẹ tó tún lékún ju èyí tá a sọ lánàá a rí pé sánmà ẹlẹ́ẹ̀keje yìí a ní Ànábì sallallahu alayhi wa sallam Ànábì rí igi tó ń pè ní igi Sidratul Muntaha igi tó ṣe pé igi òpin ayé Ànábì rí igi náà láàyè yìí nínú riwaya al-Imam al-Bukhari àwọn sọ fún wa wípé ìgbà tí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ìgbà tí Ànábì dé di igi yìí wa idha arba'atu anhar odidi odò mẹ́rin ló ń sàn níbi igi náà yakhrujuna min asliha àwọn odò mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ń sàn ní abẹ́ igi náà nahrani batinan wa nahrani zahiran méjì nínú odò yìí ó pamọ́ méjì nínú ẹ̀ ó fojú hàn fakultu ya Jibril ma hadhihi al-anhar Ànábì ní mo wá bèèrè lọ́wọ́ Jibril pé irú odò wo làwọn odò yìí
Malaku Jibril wá sọ pé so ráwọn odò yìí tó pamọ́ yẹn inú àlìjẹ́nà ni wọ́n wà. So orí méjì tó kù Fanel wal Furat, àwọn ni river Nile, odò Nile àti odò Furat. Nínú nǹkan tí Ànábì sallallahu alayhi wa sallam tá Ànábì rí nígbà tó wà níbi igi Sidratul Muntaha òun náà lélẹ̀. Lẹ́yìn ìgbà náà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n wá sún Ànábì mọ́ra sallallahu alayhi wa sallam. Ànábì súnmọ́ ààyè kan pẹ́kípẹ́kí, bó tilẹ̀ jẹ́ pé ààyè tá Ànábì súnmọ́ yìí kìí ṣe pé Ànábì rí Ọlọ́run sallallahu alaihi wasallam, ṣùgbọ́n ibi tí Ọlọ́run sún Ànábì mọ́, ibi tí Ànábì ó ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láì ní sí alágàta kan láàrin òun àti Allah subhanahu wa ta'ala. Àmọ́ àwọn àfáàfin rinlẹ̀ fún wa wípé ǹjẹ́ ní Ànábì sallallahu alaihi wasallam ǹjẹ́ ó rí Ọlọ́run ọba bí nígbà tó dé ààyè yìí? Rárá, nítorí hadith àfọ́ Abu Dharr qala ya Rasulullah, gbàtà Nábì bọ́rọ̀ débí onírè òjíṣẹ́ Ọlọ́run, hal ra'ayta rabbak, ǹjẹ́ ó rí Ọlọ́run ọba rẹ̀ bí? Qala nur anna ara, Ànábì ní ìmọ́lẹ̀, bó mo ṣe fẹ́ fojú rí ìmọ́lẹ̀? Nínú riwaya ti Imam Muslim wọ́n lé Ànábì ní ra'aytu nura, ìmọ́lẹ̀ ni mo rí, mi ò rí Ọlọ́run. Ló fà tí yàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ní Ànábì rí Ọlọ́run onítọ̀ ń parọ́ ni. Thumma dana al-jabbaru rabbul izza, thumma dana al-jabbaru rabbul izza fatadalla fakana qaba qawsayn aw adna. Ìsúnmọ́ rẹ̀ ni pẹ́kípẹ́kí yìí Ọlọ́run sún Ànábì mọ́, àmọ́ Jibril làwọn àfáà túmọ̀ súnsúnmọ́ yẹn pẹ̀lú, kìí ṣe súnsúnmọ́ rírí Ọlọ́run gẹ́gẹ́ àwọn àfónímọ̀ Tafsir mọ́ ìṣàlàyé ẹ̀ fún wa. Al-muhim, Ànábì sallallahu alayhi wa sallam ó wá gbọ́rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run láìsí alàgàtà láàrin wọn. Ààyè yìí ó náà ń pè ní Sidratul Muntaha, ibẹ̀ ló pín ìrìn àjò. Wọ́n wá ní fa awha ilayya ma awha, ìntọ́lọ̀n wá fẹ́ wí fún mi Ọlọ́run wá ń sọ fún mi. Wa farada alayya 50 salah fi kulli yawmi wa layla, Ọlọ́run wá ní màá máa kírun ìrun wákàtí ìrun ó ti dọ̀rọ̀ yẹn lé mi lórí o. Ìwá ṣe wákàtí 5 50 ó ní ìrun tán fà Nábì lọ́jọ́ náà. Fanazalt, Ànábì nígbà tí mo gba ìrun 50 mo bá sọ̀kalẹ̀ kúrò ní sánmà bí tí mo wà, hatta intahaytu ila Musa, mo bá dọ́dọ̀ Ànábì Musa. Faqala ma farada rabbuka ala ummatik, Ànábì Musa wá bi mí léèrè wípé kí ni nǹkan tí Ọlọ́run ọba rẹ̀ tó ṣe lọ́ranyàn lé ọ lórí àtàwọn àlùmọ̀ rẹ̀? Qultu 50 salah, mo wá sọ wípé Ọlọ́run ọba ti sọ ìrun 50 ó ṣe lọ́ranyàn lé mi lérí àtàwọn àlùmọ̀ mi pé ká máa kírun 50 lójúmọ́, 50 times ká fi máa kírun. Qala irji' ila rabbik, Ànábì Musa ní padà lọ bọ́lọ́run ọba rẹ̀ o, fas'alhu takhfif, ní kó ṣẹ̀dẹ̀ fún ọ, fa inna ummataka la tutiqu dhalik, torí pé àwọn ìjọ rẹ̀ wọn ò nílé lágbára rẹ̀ o. Fa inni qad balawtu bani Isra'il wa khabartuhum, torí pé pàtó mi ń bẹ láyé mo mọ irú èèyàn táwọn èèyàn jẹ́ o. Àwọn ọmọ Israẹli tọ́lọ́run rán mi sí, mo gbìdánwò wọn, mo mọ irú èèyàn tí wọ́n jẹ́. Farajatu ila rabbi faqultu ya rabb khaffif an ummati, Ànábì bá ṣẹ́rí padà, ó bá tún lọ sáàyè tọ́lọ́run ti bá sọ̀rọ̀ pé Ọlọ́run ṣẹ̀dẹ̀ fáwọn àlùmọ̀ mi, fahatta anni 5, Ọlọ́run mú 5 kúrò mẹ́. Mo tún padà, nígbà mo dọ́dọ̀ Musa tún ní padà, àwọn ìjọ rẹ̀ ò ní lè kí 45, ó ní mo tún padà sọ́dọ̀ Ọlọ́run tún ṣẹ̀dẹ̀ ó tún yọ 5 kó mẹ́. Falam azal arji'u bayna rabbi wa Musa, mi ò wáyẹ̀ mi ò bò, Musa ń lọ mò ń padà, mò ń lọ mò ń padà, hatta qala ya Muhammad innahunna 5 salawat li kulli yawmin wa layla,
tí tọ́lọ́wọ́n bá fi wá sọ fún mi wípé lórí márùn-ún kò tún gbọdọ̀ dímọ́ o ẹ máa kí wákàtí márùn-ún lójúmọ́ láti 50 ọlọ́run dínkù sí márùn-ún bí kulli salatin ashru ṣùgbọ́n 50 náà ni tẹ́ bá ti kí ẹyọ kan ẹ gbà ládá mẹ́wàá ẹwà àánú ọlọ́run 50 náà là ń kí ṣùgbọ́n náà àánú ọlọ́run tọ́lọ́run ṣe lórí àwọn àlùmọ̀ yìí bá bá ti kírun ẹyọ kan a gbà ládá mẹ́wàá bá bá ti wá kí wákàtí márùn-ún times 10 yóò jẹ́ 50 eléyìí ni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì Musa tó ní kí n padà kan tó bá mi dín kù nínú márùn yìí ànábì ní ojú ń tì mí ìtún lè padà lọ bọ́lọ́wọ́n bá márùn náà ti dà márùn yẹn lànábì wa là ń kí lẹ́lùmí ò tún kí pé nínú wa ẹlòmí tó bá ti kásùn bá kó sì kírun alẹ́ méjì náà nìrún lẹ́nu tí ẹ̀ káwàá sọ pé 50 yẹn là ń kí ẹ̀rí pé kò tí ẹ̀sẹ́ nìkan tí ó kí márùn láàmà kí a sì mọ gbalada bíbàtà kírun 50 lójúmọ́ eléyìí nínú nǹkan tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó mú sọ̀kalẹ̀ láti ìrìn àjò tánẹ́bìnrin àwọn rìwáyàtì míì pọ̀ lórí àwọn nǹkan míì tó tún ṣẹlẹ̀ lórí ìrìn àjò yìí ṣùgbọ́n nítorí pé bí tá ń lọ́pọ̀ a ní láǹfààní àti mọ́ kẹnubọ gbogbo ẹ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọlọ́run ọba fi iná àlìjẹ́nà ó fi hàn Ànábì sallallahu alaihi wasallam àwọn kí ni wọ́n ṣe àwọn tó ń jìyà àwọn tó ń jẹ gbádùn gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí pátá òun náà ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run fi hàn Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ló fi jẹ́ pé ìrìn àjò tánàbí rìn yìí arimújáde ń bẹ̀ wípé ìrun wúwo púpọ̀ níwájú ọlọ́run lànàbí fi jẹ́ ká mọ̀ wípé as-salatu imaduddin ìrun tẹ́ rí yẹn òpó ẹ̀sìn wa ni kò sí bẹ́ẹ̀ yẹn ṣe ló ń jẹ́ mùsùlùmí tó tí ìbá kírun kìí ṣe mùsùlùmí o nítorí pé bí ìrun ṣe lágbára tó lọ́dọ̀ ọlọ́run ránṣẹ́ sánàbí pé kó wá sókè kó wá gbà ní ká lè fi mọ bí ìrun ṣe lágbára tó gbogbo àwọn òfin tó kù agbáwẹ̀ ni orílẹ̀ ní ànábì wà tọ́lọ́run ti rán màláíkà sí ṣùgbọ́n gbà tó kan ọ̀rọ̀ ìrun ọlọ́run ní kánàbí ò wá sí sánmà sallallahu alaihi wasallam kò sí ta fẹ́ mú jáde bí kìí pé ká mọ pàtàkì ìrun nínú ìgbésí ayé wa gbogbo tọ́lọ́run ní kánàbí ò fojú rí ó kírun pẹ̀lú àwọn ànábì ọlọ́run ó ṣáájú wọ́n gbà lọ́gàá gẹ́gẹ́ bí aṣáájú ó tún rí wọn ní al-mi'raj ní sánmà kọ̀ọ̀kan ó pàdé ẹni kọ̀ọ̀kan gbogbo àwọn nǹkan tọ́lọ́run fẹ́ kánàbí orí yìí kọ́kàn rẹ̀ lè balẹ̀ wípé lódodo òjíṣẹ́ ọlọ́run ọba lòun sọ ọlọ́run ọba fi sọ fún wa wípé linuriyahu min ayatina ọlọ́run ọba ní gbogbo ń ta kàkalẹ̀ yẹn tánàbí fojú gan ni àwọn ọlọ́run a fẹ́ kó rí àwọn àmì wa bọ́lọ́run ti ṣe máa ń ṣe nìyẹn ọlọ́run máa ń fi àmì rẹ̀ hàn gbogbo wa àkànlákìísìn wà fi anfusikum afala tubsirun ọlọ́run ọba máa ń fi àmì rẹ̀ ó fi hàn wá ṣùgbáwọ̀ ọmọ nìyàn a kìí lákìísì ó jẹ́ ká mọ̀ pé a padà fayé lẹ̀ ó fi oorun ó fi pòwe fún wa yóò bó sọ wípé oorun ní gbàtọwọ́ ọmọdé àgbà ńkọ́ oorun ó gbàtọwọ́ àgbàlagbà náà tó bá ti sùn ó ti gbàgbé gbogbo ẹ̀ nígbà ọba tó wá jí kódà ẹlòmíì ọ̀tọ̀ níbi tó fẹ́ sùn wọ́n ti tẹ́ bẹ́ẹ̀dì kalẹ̀ orí bẹ́ẹ̀dì ló fẹ́ sùn ṣùgbọ́n orí àga ni ó padà sùn sí nígbà ọba jí lóru bá ẹ̀wọ̀n bí tí mo wá sùn kí n jẹun
kí n wọlé ó ní mo pé orí dining table lẹ́lẹ̀mí ò gbòrílé ló sùn bẹ́ẹ̀ náà ni ó ṣe rí níjọ́ tó bá jáde láyé ò lè mọ ibi tó tàn sí níjọ́ tí wọ́n bí wa wọ́n wí fún wa níjọ́ tá a bá jáde láyé kò sẹ́ni tí ó sọ fún wa kó jọba ìlú jáde ó ti lọ òun sùn òun jí òun lálàá bó gbádùn lójú oorun ó sì fíìlì gbádùn yẹn nínú ara bó bá lálàá bó bá lọ rí dààmú lójú oorun bóyá wọ́n lẹ̀ onígi lórí àbí wọ́n dá ọ̀dọ̀ bálẹ̀ pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá wọ́n fi lé ọlẹ́ ó sì fíìlì ẹ̀ nínú ara lẹ́rẹ̀ lómi lójú oorun yóò pariwo ara ò ní látòjú oorun tó bá lè rí bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ wípé ìyà ń bẹ nínú sàárè ìgbádùn sì ń bẹ nínú sàárè bí a ṣe ń bẹ nínú ojú àlá gbígbádùn ṣe ń bẹ nínú ojú àlá gbogbo àwọn nǹkan yẹn Ọlọ́run ọba fi pòwe fún wa ó fẹ́ ká mọ̀ rí ká fílẹ̀ ẹ̀ ká bá lè mọ̀ kó dòdò lọ́rọ̀ Ọlọ́run Ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan wọ̀nyí a fi hàn Ànábì linuriyahu min ayatina àwọn àmì Ọlọ́run a fẹ́ k'Ànábì ó fojú rí kó bá lè mọ̀ ní màmọ̀ dájú Ọlọ́run ọba ló rán níṣẹ́ dájúdájú Ọlọ́run ọba tí ń bá wa sọ̀rọ̀ àsẹ̀mí ọba tó gbọ́ gbogbo ntẹ́nìkọ̀ọ̀kan wá ń sọ Ọlọ́run ọba gbọ́ albasir ọba tó yẹ pé gbogbo tá ń ṣe pátá gbogbo ẹ̀ l'Ọlọ́run ọba rí kò sí kankan tó pamọ́ fún bẹ́ẹ̀ وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. Ìgbà tí Ọlọ́run bá sọ̀rọ̀ nípa al-Isra wal-Mi'raj tọ́lọ́run bá fi bẹ̀rẹ̀ súra yìí Ọlọ́run wá sọ̀rọ̀ nípa Ànábì Musa alayhi salatu wassalam Ọlọ́run wa atayna Musa al-kitab Ọlọ́run ní àwa la fún Musa Ànábì Musa afún ní tírà wo l'Ọlọ́run fún Musa tó fi rán sáwọn ọmọ Israel òun náà ni àtàwọ́rá l'Ọlọ́run ọba fún Musa àwọn àfáà wọ́n ní èṣe tó fi jẹ́ kí bọ́lọ̀n ṣe parí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ànábì Musa òun ló fi tẹ̀lé wọ́n ní kò sí tó fàájú wípé àwọn nǹkan tí ó jọra wọn ó pọ̀ láàrin ànábì Muhammad sallallahu alaihi wasallam àti ànábì Musa ànábì Musa alayhi salatu wassalam Ọlọ́run fún ní òfin ó sì dájọ́ pẹ̀lú òfin tọ́lọ́run bá fún nínú òfin Musa ẹni bá jalè ẹni ṣe zìnà gbogbo èyí ò ní àwọn Christian ní pè ní Old Testament nítorí pé wọ́n rí wípé àwọn nǹkan tí ń bẹ̀ẹ̀bẹ̀ ó ṣe díẹ̀ wọ́n wà fi yẹn sẹ́gbẹ̀ẹ́ New Testament bí àwọn tọ́jọ mọ́ ìtàn ìyún pọ̀ ń bẹ̀ẹ̀ bí ìtàn nǹkankan ṣùgbọ́n tó jọ mọ́ bí òfin má jalè má ṣe ṣìnà tó bá ṣe ṣìnà ìdájọ́ rere Old Testament gbogbo nǹkan wọn yìí sì ní Ọlọ́run pápọ̀ fún Ànábì náà sallallahu alaihi wa sallam ìdájọ́ oníṣìnà ìdájọ́ ẹni jalè ẹni mutí gbogbo ẹ̀ ń bẹ nínú tánàbí mú wá tí wọ́n sì lò tán fi dájọ́ lójú ayé Ànábì sọ̀rọ̀ ó papọ̀ ìjọra ẹni ń bẹ láàrin Musa
àtànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Bákan náà kalimullah, ẹni tọ́lọ́run ọba bá sọ̀rọ̀, òun lànábì Musa láìsí alàgàtà láàrin òun àtọ́lọ́run, òun máa ń gbọ́rọ̀ Ọlọ́run, ànábì Musa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ yìí, ànábì náà lọ gbọ́rọ̀ Ọlọ́run láìsí alàgàtà láàrin òun àtọ́lọ́run. Àwọn àfáà ní gbogbo àwọn nǹkan yìí ló papọ̀ ló fi jẹ́ pé bọ́lọ́run ṣe parí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam pẹ̀lú ọ̀rọ̀ ìrìn àjò tó rìn yìí, in tó tẹ̀lé ní ọ̀rọ̀ ànábì Musa alayhi salatu wassalam. Ọlọ́ni wa atayna Musa al-kitab, ọlọ́ni a fún ànábì Musa ní tírà. Àwọn ọlọ́run ọba ìwé ta fún ànábì Musa ti ṣe àtàwọ́rá, aṣe ní hùdá, aṣe lọ́nà àmà. Ìyẹn túnmọ̀ sí pé ìwé tọ́lọ́run fún wọn yẹn táwọn kan ń sá fún tí wọ́n ní ẹ̀pátì, àwọn olóyẹ mọ́. Ọlọ́ni bẹ́ẹ̀ sì ni ìmọ̀nà wà ń bẹ, ìmọ̀nà wà ń bẹ. Yóò bá nílùú tí ò bá ti sófin ẹ̀ṣẹ̀ síbẹ̀. Gbogbo àwọn tí ń ṣẹ̀sìn àbí gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ súnmọ́ Ọlọ́run ṣùgbọ́n ò ní gba òfin, ààrẹ ló fẹ́ ṣe. Ẹ̀yin náà ẹ jẹ́ ká bira wa léèrè, orílẹ̀-èdè wa tí ò sófin, tí ò bá ti sófin, àwùjọ ò lè létò. Òfin gbọ́dọ̀ wà. Gbogbo àwọn èèyàn tẹ́ bá ti ń rí tí wọ́n láwọn ò fẹ́ òfin, òbílẹ̀jẹ́ èèyàn ni wọ́n. Bó bá nílé iṣẹ́, òfin ó wà, constitution ó wà, rules and regulation ó wà. Ẹ má ṣe báyìí lọ́fíìsì mi o, nílé iṣẹ́ mi ò fẹ́ báyìí o, àsìkò báyìí lẹ́ẹ̀dẹ̀ ibi iṣẹ́ o, àsìkò báyìí lẹ́ẹ̀kúrò mẹ́ o. Ẹni tí ó bá wá bí iṣẹ́ lọ́jọ́ mẹ́ta léra wọn, wọ́n yọ nínú sálárì rẹ̀ o. Gbogbo àwọn nǹkan yìí lòfin lè tó fi máa ń wà. Ṣùgbọ́n tẹ́ bá ráwọn ènìyàn kan tán wá ní àwọn ò sí fòfin, ẹ mọ̀ kó bílẹ̀ jẹ́ ni wọ́n fẹ́ báyé jẹ́ ni. Èyí náà sì ń bẹnu ṣe sí àwọn ènìyàn. Gbogbo ẹnikẹ́ni tó bá dá nǹkan lẹ̀ tó gba àwọn èèyàn síbẹ̀, ìgbà yẹn ló tó mọ̀ pé ìṣesí àwọn èèyàn ni pé àwọn èèyàn fẹ́ kófin wà, àwọn èèyàn fẹ́ kó kálukú sá máa ṣe bó ṣe wù ú. Ìwọ lọ dá nǹkan kan lẹ̀ kó gba àwọn òṣìṣẹ́ síbẹ̀. Tó o bá ti ń gbófin karùn-ún eléyìí fẹ́ le jù o, òfin ò ṣe ní mọ̀ sí. Ṣùgbọ́n tí o bá sóhun àti ẹ̀lẹ́kẹ̀ ọ̀gá wa yìí, bọ́ bá ṣe wù ọ́ ló ṣe lè ṣe ń bí iṣẹ́ rẹ̀, wọ́n bá ti ẹjẹ́. Àdámọ́ àwọn ènìyàn ní pé bí kó má sófin rárá, kó ní kálukú máa ṣe tó bá wù ú. Bẹ́ẹ̀ sì ni ayé ò lè dá, àwùjọ ò lè dá tí ò bá sófin tó ń de kó wá. Ẹlòmíì lè sọ pé ojú èèyàn ló ń fẹ́ fi mú gàrí, ṣùgbọ́n bàtọ́ mà kófin wà tó bá fọ́yàn lójú, ó ní òjò fọ́yàn lójú. Ìgbà tó di pé tán bá pààyàn kan pẹ́yìn tó pààyàn padà, ní ọ̀lẹ́ gbọ́ pàwọn èèyàn pààyàn mọ́. Ṣùgbọ́n gbà tó bá ti di pé ẹni tó bá ti pààyàn wọn ò ní pò náà mọ́. Ẹ wo báwọn èèyàn ṣe ń pààyàn ṣe. Gbogbo ìlànà ẹ̀sìn tán bá ti sọ wípé òfin ò sí ń bẹ̀, ẹ mọ̀ pé ààrẹ ni. Ọlọ́run bá ní àtàwọ́rá èyí tí a fún ànábì Musa, hudan libani Isra'il. Ọlọ́run ní a ṣe ìwé náà ní ìtọ́sọ́nà, a ṣe ní ọ̀nà mọ̀, olófin, ó láṣẹ nínú fún àwọn ọmọ Israel. Ọlọ́run jẹ́ kó yé wa pé àtàwọ́rá kò sí fún gbogbo ayé. Àwọn ọmọ Israel, àwọn nìkan lọ́lọ́run ọba rán ànábì Musa sí, libani Isra'il. Now, ọ̀gá tó ń bẹ nínú ìwé àtàwọ́rá bó ṣe ń bẹ náà nínú gbogbo ìwé tọ́lọ́run fi ránṣẹ́ sáyé, Ọlọ́run ọba ní tí ń bẹ nínú rẹ̀ tó jẹ́ olórí òfin tí ń bẹ ń bẹ, ó náà ní pé Allah Ọlọ́run ọba ní ẹ̀yin ọmọ Israel,
ẹ kò gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn èmi Ọlọ́run. Èyí là kọ́kọ́ òfin nínú gbogbo ẹ̀sìn. Allah tattakhidhu min duni wakila. Ọlọ́run ní ẹ kò gbọ́dọ̀ mú ẹnikẹ́ni ní wàkílá ay waliyan, ẹ kò gbọ́dọ̀ mú ẹnikẹ́ni lólùrànlọ́wọ́, wàlá nasiran wàlá ma'budan duni, ẹ kò gbọ́dọ̀ mú ẹnikẹ́ni lẹ́ni tẹ́ tún máa jọ́sìn fún lẹ́yìn èmi Ọlọ́run. Ìyẹn làkọ́kọ́ òfin. Ó ń bẹ bẹ́ẹ̀ nínú àtàórà, ó ń bẹ bẹ́ẹ̀ nínú Injil, bákan náà ó ń bẹ bẹ́ẹ̀ nínú Al-Qur'an. Gbogbo àwọn ànábì Ọlọ́run ọba tó rán sáyé, àkọ́kọ́ òfin tọ́lọ́run ọba fi sọwọ́ sáyé òun náà ni pé walaqad ba'athna fi kulli ummatin rasula. Ọlọ́run ọba ní gbogbo àwọn òjíṣẹ́ tá a rán sáyé nínú ìran kọ̀ọ̀kan, agbáwọn òjíṣẹ́ dìde kán lè máa sọ fún gbogbo ayé wípé Ọlọ́run nìkan ni kẹ́ máa jọ́sìn fún. Tọ́gùt, gbogbo àwọn táwọn èèyàn ń pè lọ́lọ́run àbáwọn nǹkan tó sọ̀rọ̀ àwọn dọlọ́run mọ́ yín lọ́wọ́, ẹ má sìn wọn o. Ló fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi jù wájú Ọlọ́run ó ní kéèyàn pa nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ tó tóbi jù ni. Kò sí bẹ́ṣẹ̀ ṣe tóbi tó, bẹ́yàn bá ṣe tí ò tọrọ àforíjì tó fi jáde láyé, bọ́ bá wu Ọlọ́run, Ọlọ́run lè foríjì. Ọlọ́run lè wo àwọn iṣẹ́ eré kan tó ṣe kó àforíjì. Bọ́ bá sì wu Ọlọ́run, Ọlọ́run lè jẹ́ níyà. Àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ, tó bá pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run, tí ò bá jáwọ́, tó bá fi lọ pàdé Ọlọ́run, iná lónítọ̀ ó wọ̀ kò lè ránu Ọlọ́run gbà. Ọlọ́run ọba ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run ọba ní dájúdájú Ọlọ́run kò ní ṣàforíjì fún ẹnikẹ́ni tó bá dá nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run tó fi lọ pàdé Ọlọ́run. Àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ò tó ẹbọ, bọ́mọ ènìyàn bá ṣẹ̀, ó ń bẹ lábẹ́ mọ̀ṣíà Ọlọ́run. Bó bá wu Ọlọ́run, Ọlọ́run lè jẹ níyà. Bó bá sì wu Ọlọ́run, Ọlọ́run lè ní mo foríjì. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ jẹ́ ká sá fún ẹbọ. Àì mọ̀ rìn kórí ó mọ́ mì, ṣùgbọ́n mẹ́jọ orí rẹ̀ ó mì síbi ẹbọ. Mẹ́jọ mì síbẹ̀ yẹn. Tó bá lọ mì síbi ẹbọ, Ọlọ́run ò ní bá ọ fi ṣeré. Ọlọ́run ọba ní ṣe ara àlìjẹ́nà yẹn, gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ àlìjẹ́nà dé ìwọ̀ fún, kò ní àlìjẹ́nà. Báwọn ànábì Ọlọ́run bí wọ́n ṣe tóbi, bí wọ́n ṣe lápọ̀nlé lọ́dọ̀ Ọlọ́run ọba tó, Ọlọ́run máa ń sọ fún wọn, pàápàá jùlọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ní la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna minal khasirin. Ọlọ́run ní rẹ̀ ànábì sallallahu alaihi wasallam, bí wọ ànábì bá ṣẹbọ, ànábì òkúkú ní ṣẹbọ, ṣùgbọ́n Ọlọ́run tún sọ bẹ́ẹ̀ pé ìwọ ànábì gan pé ó bá ṣẹbọ, gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wájú Ọlọ́run. Torí pé ẹbọ máa bá ṣe èèyàn jẹ́ ni. Kò sí bẹ́ẹ̀ yẹn ṣe níṣẹ́ rẹ̀ níwájú Ọlọ́run tó, ó ń kírun, ó ń yọ zaka, ó ń lọ hajj, àmọ́ òun ṣẹbọ lẹ́yìn, gbàgbé pé ó nírun wájú Ọlọ́run, gbàgbé pé ó yọ zaka níwájú Ọlọ́run. Torí pé ẹbọ yẹn yóò bá gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ pátápátá níwájú Ọlọ́run. Ọlọ́run rẹ̀ ànábì gan tí wọ́n gan bá ṣẹbọ, la yahbatanna amalu, gbogbo iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́. Ó sì máa jẹ́ ọ̀kan nínú ẹni tí ó ṣòfò. Bọ́lọ́n bá lè sọ báyẹn fánàbì jàmá, ta lọ bá táwọn máa sọ wípé ọbọ̀ lẹ́sìn, kò sí wàhálà kọ́ máa ṣẹbọ. Tó bá déwájú Ọlọ́run kó ló ń lọ bá, ó sọ fọ́lọ́run jọ́nà. Àwọn èèyàn rí Ọlọ́run ọba fí púpọ̀. Àwọn èèyàn gbé òkúta, wọ́n gbé síwájú,
wọn a máa tọ́po sí àwọn èèyàn lọ gbó wọn a gé igi fúnra ara wọn wọn a ya imú sí wọn a ya ojú sí wọn a sì mọ́ foríkalẹ̀ fún àwọn náà sì lọ gé ọmọnìyàn lọ síbi odò tá ń pọn tá ń mu tá ń fọṣọ tọ́lọ́kadà ó gbọ́kadà wà ń bẹ̀ tí ó fọ ọ̀kadà sínú ẹ̀ àwọn kan ó sì mọ ẹjọ́ sì fódò gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmú Ọlọ́run Ọba ní yẹ̀yẹ́ ni torí pé ẹni tó dá ni ló yẹ kó gba ìjọsìn ẹni gbogbo tí ò dá ni kò yẹ ká sìn àwọn àfáà wọ́n ní ma la yakhluq la yu'bad gbogbo táwọn bá lè tọ́ka sí pé òun ló dá nǹkan kan kò yẹ ká ṣerú nǹkan bẹ́ẹ̀ Ṣàngó ẹ̀wà tọ́ka sí tí Ṣàngó dá Ògún kí ni tó dá Ọya kí ló ń dá in tí wọ́n dá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn kìí ṣe adẹ́dà adẹ́dà nìkan làá jọ́sìn fún a kìí jọ́sìn fún tí wọ́n dá ìdí nìyí tó fi jẹ́ kó gbogbo ẹnikẹ́ni tó bá ń pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run tó fi lọ pàdé Ọlọ́run la burhana lahu bi kò sẹ́nu tó fẹ́ fi sọ̀rọ̀ níwájú Ọlọ́run ó lè lẹ́nu láti justify ní tó ṣe níwájú Ọlọ́run ìbéèrè tẹ́mi máa ń bí àwa Yorùbá ó ní wípé ẹ̀yin tẹ́ ń sọ wípé ẹ̀sìn àṣẹ̀ǹbáyé lẹ̀sìn yín ẹ ń bọ Ṣàngó àwọn olómọ́tò wọ́n láwọn bọ Ògún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi nǹkan àwọn èèyàn ń bọ ìbéèrè ni wípé òòṣà wo ni Odùduwà bọ tí Yorùbá bá àgírí wípé bàbá ńlá bàbá Yorùbá ni Odùduwà abẹ́ẹ̀kọ́ òòṣà wo gangan ni Odùduwà máa bọ tó bá sọ pé Ṣàngó nǹkan rọ́lù ọpọlọ ẹ̀ torí pé tá làgbà nínú Odùduwà ṣé Ṣàngó gan sọ mọ Odùduwà ní kò gbájú bá láyé kò bá Ṣàngó ò bó Odùduwà láyé bó lẹ́sẹ̀ á sọ pé Ṣàngó ni Odùduwà ń bọ bó lẹ́sẹ̀ sọ pé Ògún lódùduwà ń bọ ṣé Ògún gan sọ bá Odùduwà láyé ni bó lẹ́sẹ̀ sọ wípé Ọ̀ṣun lódùduwà ń bọ lóòótọ́ Ifẹ̀ Ọ̀ṣun state ló wà abẹ́ẹ̀kọ́ bó ní Odùduwà tí yóò bá gbàgbọ́ wípé láti Ifẹ̀ ní gbogbo ayé ti fẹ̀ ṣé ìgbàtáyé ń fẹ̀ yẹn odò Ọ̀ṣun yẹn níbo ló wà ń gbà yẹn sóun náà lódùduwà ń sìn olóńbọ ẹ̀rí pàwọn ọ̀rọ̀ yẹn kò bá làkàyè ẹ̀yin lẹ sọ Ṣàngó dọlọ́hun fúnra yín ẹ̀yin lọ sọ Ògún dọlọ́hun fúnra yín omi Ọ̀ṣun Ọlọ́run dá odò yẹn síbẹ̀ ẹ̀yin lẹ fún lórúkọ ẹ̀yin lẹ fún lórúkọ àwọn ìtàn kan bẹ nínú ìtàn ilẹ̀ Yorùbá tí wọ́n sọ wípé ọba kankan bínú bó ṣe ṣubú lulẹ̀ ọkàn dodo ní irọ́ ni irọ́ gbà ó ní ibẹ̀ bó ṣe kí nìkan ọkàn wọlẹ̀ irọ́ ni kí ni mo sọ irọ́ gbà ó ní àwọn ènìyàn wọ́n bá àlìjànú dá nǹkan pọ̀ púpọ̀ àwọn àṣírí tí ò yẹ pọ̀lọpọ̀ àwọn èèyàn ni Ọlọ́run ti sọ fún anú al-Qur'an Ọlọ́run ní sí aláwọn àlìjànú yìí wọ́n ṣì yín lọ́nà débi wípé ìgbẹ̀ bá jọ pàdé nù náà lẹ́tò ní àṣó lórí ibú làwọn àlìjànú táwọn tẹ̀lé àlìjànú wọ́n ní ètè lọ́wọ́ débi pé ọkọ̀ ojú ẹ̀ ẹ̀dá àlìjànú wọ́n lè wà ń bí ní fojú rí wọn kódà bá ṣe ń ṣe Tafsir yìí ó dájú wípé àwọn àlìjànú tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn náà ń bẹnu mọ́sálásí táwọn náà ń gbọ́ Tafsir mọ́sáwò kọmọ́ rò pé àbí ẹgbẹ́ mi lójó kò sí tó lè mọ́ àwọn náà wà jókòó wọ́n mọ̀ gbọ́ Tafsir ṣùgbọ́n ò lè rí wọn àìmọ́rí wọn wọ̀nyí kì í ṣe wípé ó túmọ̀ sí pé Ọlọ́run ni wọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe wọ́n bẹ́ẹ̀ kan lè ráyé gbé ni o torí pé tá a bá ń rí wọn ìnira ni fún wa àti fáwọn náà àfi ká mọ̀ rí wọn làwọn náà lè fi ṣẹ̀mí Ọlọ́run sì fi yíò ṣàánú wọn náà àwọn ẹ̀dá wọ̀nyí wọ́n ní agbára àti máa yí padà
Ọlọ́run dá wọn bẹ́ẹ̀. Wọ́n ọjà kan náà lájọ ná. Irọ́ ni wípé ọjà àwọn àlìjẹ̀nú wọn ò lọ́jà kankan. Ọjà wọn náà lájọ ná. Ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ wá bọ́lọ̀ ń ṣe dá wọn sọ́jà wọn. Ọjà ó tù. Ọlọ́run fún wọn lágbára láti yí padà gbígbé àwọ̀ èèyàn láti wọ́ sọ́jà. Yóò ra tó fẹ́ rà, yóò padà, yóò tún yí padà sí bó ṣe wà. Kìí ṣe págbára wọn ló tó bẹ́ẹ̀, Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn kán lè wá sọ́jà náà. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn. Ìwọ tó ń wò hànàhànà, ọ̀rọ̀ ọmọ pupa láàrin ọjà, olóòtú ríyàwó tó fẹ́fẹ́, ọlọ́mọdé ọba àlìjẹ̀nú. Àwọn àlìjẹ̀nú wọ̀nyí, àwọn ọmọ ogun èṣù nínú wọn, àwọn ọmọ ènìyàn bá wọn dá nǹkan pọ̀ púpọ̀. Lẹ́fìdí tí Yorùbá máa sọ wípé ẹni tí ó bá ti bá èṣù jẹun, wọ́n ní síbí rẹ̀ ó ṣe kiri yóò gùn, òwe ni. Ìyẹn túmọ̀ sí gbogbo ẹnikẹ́ni tó náà fẹ́ máa gbégbé sí ayé bí àlìjẹ̀nú, òun náà dára wọn. Yóò dára àwọn àlìjẹ̀nú. Yóò wá agbára, yóò fararò wọn, yóò bá wọn dá májẹ̀mú, yóò ní pèsè tí ó máa pèsè fún wọn. Wọ́n sì ní tí wọ́n máa gbà lọ́wọ́ rẹ̀. Ìtumọ̀ síbí rẹ̀ ogun nìyẹn. Kìí ṣe spoon tó àbí jẹ yẹn náà gbà lérò. Nígbà ṣe sí ogun, spoon mi ogun, ara. Kìí ṣe tí wọ́n sọ nìyẹn. Ó ń rìnrìn àjò. Èyí tó jáde kúrò níbi ìrìn àjò ìjọmọnìyàn, ó bá àwọn èṣù, ó bá wọn dá nǹkan pọ̀. Gbogbo àwọn tẹ́ ń wò ní alágbára jọ̀hún nínú Yorùbá, wọ́n bẹ́ṣù dá nǹkan pọ̀ ni. Ẹ má jẹ́ ó jọ yín lójú pọ́lọ̀ ni, wọ́n ṣe kankan. Wọ́n bẹ́ṣù àtàlìjẹ̀nú, wọ́n bá wọn dá nǹkan pọ̀. Débi pé èèyàn lẹ́yìn ó máa pè ó gán ti dàǹjẹ̀nú. Ló fi di pé ẹ sọ pé òun ṣubú lulẹ̀ ẹ̀rí mọ́, ó pòórá náà ni tó pàwọn àlìjẹ̀nú ló pòórá ẹ̀lìrá àlìjẹ̀nú. Ṣùgbọ́n o, ẹ̀yin lẹ rí o, ó wà ń bẹ o. Idán lásán ni. Ibi tó dúró síhùn náà, ibẹ̀ ló wà. Ṣùgbọ́n wọ́n dán ojú yín ní orí. Wọ́n dán ojú yín orí. Ìpìlẹ̀ idán nìyẹn. Kìí ṣe pé nǹkan yẹn rí bẹ́ẹ̀. Wọ́n dán ojú yín ni ló fi dàbí ẹni wípé ó rí bẹ́ẹ̀. Hakíkọ̀tàn nǹkan yóò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀ bó ti wulẹ̀ kó mọ̀. Àmọ́ ojú yẹn ò ní rí nǹkan yẹn. Bẹ́ẹ̀ sì ni nǹkan yẹn wà bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan yẹn síhìr ó ní wọ́n ń pè. Ọlọ́run sì ti sọ fún anú al-Qur'an al-Karim. Ọlọ́run ní wala yuflihu as-sahiru haythu ata. Ọlọ́run ní sọ ẹ̀rí gbogbo àwọn tí wọ́n ń wá agbára burúkú. Ọlọ́run ní wọn ò ní jèrè o. Wọn ò sì ní látúbọ̀tán tó dáa. Ọlọ́run ti gbé wọn ṣépè ní al-Qur'an. So ìdí ìyẹn tá fi mọ̀ wípé èèyàn lè máa wo nǹkan báyìí kó lè pọ́tọ̀ ní nǹkan tí èèyàn mọ̀ rí. Dáadáa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ wá gbọ́ wípé ó kàn ṣubú lulẹ̀ ó wọlẹ̀ kó wọlẹ̀ ibẹ̀ náà ló wà. Ẹ rí ni. Tásìkò òkú rẹ̀ bá tó yóò kú bẹ̀ náà ni. Yóò kú. Kò wọlẹ̀ kankan, kò dòdò kankan. Èèyàn ló ń dòdò. Wáyé tó fi lọ dúró lẹ́gbẹ̀ẹ́ odò. Ṣèbódò ti wá bẹ̀ tẹ́lẹ̀. Ó ṣe lọ dúró lórí àpáta. Góòdòdò sórí àpáta, kápáta yẹn yọ gbogbo ẹ̀ dòdò. Irọ́ ni gbogbo ẹ̀. Àwọn nǹkan wọ̀nyí lọ́dọ̀ Yorùbá, gbogbo àwọn tí Yorùbá sọ́dọ̀ lọ́hun látara pé ẹni búburú làwọn ẹni yẹn, àwọn ẹni tó le tí wọn ò ṣe é gbénáwò lójú, àwọn èèyàn bẹ̀rù wọn dé gbígbà tí wọ́n tún kú, àwọn èèyàn tún bẹ̀rù wọn. In tó bí òsà lọ́pọ̀lọpọ̀ lẹ Yorùbá nù. Ṣàngó ẹni líle ni, Ògún ẹni líle ni. Ìgbà tí Ṣàngó tó pokùnso, àwọn Yorùbá sọ pé wọ́n ní Ṣàngó ọba kò so, ó so, ṣùgbọ́n ta ni ó sọ pé so? Nà kò so. Ìrúgbótẹ́ bá sọ pé so, yóò tún wá báyìí. Ìgbàgbọ́ nù nígbà tó tó kúta. Èyí tí wọ́n fi sọ gbọ́ àwọn nǹkan wọ̀nyí dọ́lọ́ nìyẹn, èṣù wá bá wọn lọ́wọ́ sí. Wọ́n lè gbókúta kalẹ̀, kókúta yẹn sì máa mí,
kó máa mí tẹ́yìn pé yóò rò pé òkúta ní mí àlìjànú ló ń bẹ ní òkúta àlìjànú ní mínú ẹ̀ ìwọ ké kùrùsíyù sórí òkúta orúkọ àjẹ̀nú ó sàkóńbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run Ọba ń kì wá nílọ̀ Ọlọ́run Ọba ní ẹ má pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run ẹ má fi nǹkan kan míì dọ́gba pẹ̀lú Ọlọ́run Ọba ẹ má fi nǹkan kan míì sáàyè Ọlọ́run nínú ọkàn yín gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá sígbà àyà rẹ̀ wò tọ́lọ́run rí wípé ó ní nǹkan míì lẹ́mìí yàtọ̀ sọ́lọ́run onítọ̀hún ò lè là ó níwájú Ọlọ́run kò lè bọ́ ishtadda ghadabu rabb ìbínú Ọlọ́run Ọba lé lórí gbogbo ẹnikẹ́ni tó bá pàdé Ọlọ́run jọ́gbọ́ dàlkìámọ̀ mushrikan lẹ́ni tó ṣẹbọ pẹ̀lú Ọlọ́run jàmáà kí la fẹ́ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run fún ṣé torí owó iná ṣé torí ipò ṣé torí ọlá á padà fi gbogbo ẹlẹ́ náà tó bá tiẹ̀ tí pé ta bá ní àwọn nǹkan yẹn àníkú mọ́ á sọ pé bọ yẹn dáa ṣùgbọ́n gbogbo bó ti wulẹ̀ kó ṣe tó náà ìyẹn ò ní sọ pé kó mọ́ kú ó padà kú owó tó kójọ yóò padà tán gbówó wọn tán ìwọ náà tán nídìí owó ọ̀hún ẹni tí ọ̀bọ ṣe wàhálà ẹni ó máa jẹ́ ṣùgbọ́n wọ́n lọ jábọ̀ níwájú Ọlọ́run ọ̀nà tó fi kójọ ṣíṣẹ́ bọ́ pẹ̀lú Ọlọ́run ẹ̀ṣẹ̀ tó tóbi púpọ̀ níwájú Ọlọ́run Ọlọ́run Ọba bínú sí ẹnikẹ́ni tó bá ń pa nǹkan mí papọ̀ mọ́ ìdí ni tó fi jẹ́ pé gbogbo àwọn ànábì Ọlọ́run pátá òfin àkọ́kọ́ tí gbogbo wọn máa ń tẹnu mọ́ tí kò yàtọ̀ látorí ànábì Adam tó fi dórí ànábì Nuhu alayhi salam tó fi dórí ànábì Muhammad sallallahu alaihi wasallam o náà ni wípé Ọlọ́run nìkan oníkẹ́ ẹ máa sìn o ẹ má pa nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run o ẹ má pe nǹkan mí lọ́lọ́run o ẹ má forí kalẹ̀ fún nǹkan mí o ẹ má jẹ́jẹ́ fún nǹkan mí lẹ́yìn Ọlọ́run Ọba nìkan ẹ̀ ń wówó ni ẹ̀ ń wọ́mọ ni ẹ̀ ń wáṣẹ́ ni ẹ̀ ń wápò ni kódà ẹlòmíì wá gbára káwọn èèyàn lè máa bẹ̀rù ẹ̀ ká lè máa bẹ̀rù ẹ̀ ó bá wọn àlìjẹ̀nú ó bá wọn dá nǹkan pọ̀ níjọ́ tó bá jáde láyé àlìjẹ̀nú yìí ò lè gbà ọ́ lẹ̀ Ọlọ́run Ọba wá sọ fún wa pé àtàwọ́rá èyí tí a fún ànábì Musa Ọlọ́run Ọba ní hudan li bani Isra'il Ọlọ́run Ọba ní a ṣe ní ọ̀nà mọ̀ fáwọn ọmọ Israel ọ̀nà mọ̀ ọ̀gá gbogbo ọ̀nà mọ̀ ó náà ní pé ká má sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run gbogbo ẹni tí ò bá ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹni yẹn ti mọ̀nà gbogbo ẹni tá a bá túṣẹ́ ẹ̀wò tó bá rí tó gbé dánù kìyàmọ̀ tá a bá bá ẹbọ ń bẹ̀ onítọ̀hún ti mọ̀nà Ọlọ́run Ọba ní Ọlọ́run Ọba ní ìmọ̀nà tí mo fi sínú àtàwọ́rá ó náà ni wípé alla tattakhidhu min duni wakila Ọlọ́run ní ẹ kò gbọdọ̀ jọ́sìn fún nǹkan kan ẹ má mú nǹkan míì lọ́lọ́run lẹ́yìn mi Ọlọ́run bẹ́ẹ̀ bá ti lè dúró lórí ìyẹn ẹbọ ẹ̀là àmọ́ tá a bá tún ṣe ẹ̀yìn wò tá a bá tún rí nǹkan míì tẹ́ fi sípò Ọlọ́run nínú ẹ̀mí yín tẹ́ fi sípò Ọlọ́run nínú ìjọsìn yín tẹ́ fi sípò Ọlọ́run nínú ìgbàgbọ́ yín ẹ dáràn akírun agbààwẹ̀ a ń lọ Mákà ṣùgbọ́n àfẹ́ bọ́lẹ̀ èyàn orí bí gbégbé níwájú Ọlọ́run kò síbẹ̀ èyàn ṣe tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kò lè bọ́ lọ́wọ́ ìyà Ọlọ́run bọ́bá wá wọ̀ná kò wá ní kú ònú námá gbére khalidan mukhalladan fi yóò mọ̀ wà nù ná lọ gbére ní Ọlọ́run má sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣẹbọ ronú dáadáa kódà kan pa ọ́ ó dá bí kò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lọ ẹlòmí ìtorí bí kò fẹ́ kú ló fi ń ṣẹbọ ẹlòmí ò ní ṣẹbọ yóò fún wọn lówó yóò ní mi ò lè bá yín ṣe ṣùgbọ́n ẹ gbowó ẹ lọ fi ṣe ara wọn náà ló wà ẹ̀ṣẹ̀ tó tóbi
ó ní ipa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run. Ọlọ́run ọba ní alla tattakhidhu min duni wakila. Dhurriyyata man hamalna ma'a Nuh. Ọlọ́run ọba ní dhurriyyata man hamalna ma'a Nuh. Dhurriyyata yẹn nusiba wọ́n fún ní fatiha. Àwọn àfáà ní ó gba fatiha nítorí pé nǹkan kan ń bẹ tó ti wà mahdhuf, ó náà ni ya dhurriyyata man hamalna ma'a Nuh. Tó bá wá rí bẹ́ẹ̀, Ọlọ́run ọba ní mo pè gbogbo ẹ̀yin àrọ́mọdọ́mọ àwọn tó là pẹ̀lú ànábì Núhà nígbà t'Ọlọ́run fomi payé rẹ́. Ẹwọ bí t'Ọlọ́run ọba ti gbọ́rọ̀, torí pé ta bá ní ká wo ìtàn ayé kò sẹ́ni tó lè sọ fún wa àfọlọ́hun, torí pé tó bá ń sọ ìtàn ayé so wà ń bẹ̀ ń gbànà, so wà ń bẹ̀. Ọlọ́run dá ànábì Adam alayhi salatu wassalam, ó dá ìyàwó rẹ̀ Hawa, ó dá tí wọ́n sàṣe má ṣe. Ọlọ́run ní ká wá sórílẹ̀. Ìgbà tí wọ́n dé orílẹ̀, Ọlọ́run ní ká ànábì Adam kọ́ Kaaba lẹ́yìn 40 ọdún kó lọ kọ́ Jerusalem, Masjidul Aqsa tó ń bẹ ní Kudus lẹ́yìn 40 years. Ànábì Adam wá ń bímọkùnrin, ó ń bímọbìnrin, ó ń bímọkùnrin, ó ń bímọbìnrin. Àwọn ọmọkùnrin bìnrin náà wọ́n ń fẹ́ra wọn, wọ́n ń bí sí, wọ́n ń pọ̀ sí. Ó wá lọ bẹ́ẹ̀ fún odidi 100 ọdún lọ́nà 10, ashratu qurun, 1000 years. Lẹ́yìn ìgbà yẹn, gbogbo 1000 years yẹn, àwọn èèyàn ń bẹ lórílẹ̀, àwọn ànábì Ọlọ́run kò sójíṣẹ́. Chief ọmọ àrọ́mọdọ́mọ ànábì Adam ni. Àwọn yẹn ń lọ bẹ́ẹ̀, gbogbo àwọn èèyàn tí ń bẹ ń gbà yẹn nìkan kan ò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lórílẹ̀. Ìgbà tó yá, àwọn ẹni Ọlọ́run ọba kan ń bẹ, àwọn bí mélòó ni wọ́n, bí 4 àbí 5. La tadharunna wuddan wala suwa'a wala yaghutha wa ya'uqa wa nasra. Àwọn 5, àwọn èèyàn wọ̀nyí, àwọn ẹni Ọlọ́run ni wọ́n máa ń sin Ọlọ́run nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì Adam. Wọ́n máa ń sin Ọlọ́run. Ìgbà tí wọ́n wá kú, àwọn 5 wọ́n kú. Àwọn èèyàn tó ń bẹ láyé nígbà náà, wọ́n wá wò títí pé kí la máa fi rántí sísin Ọlọ́run nígbà táwọn tó darí wá ti lọ yìí. Èṣù bá gbé sínú ẹ̀mí wọn wípé ẹ mọ èrè wọn, kẹ́ fi máa rántí, remembrance. Ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Wọn ò láwọn fẹ́ jọ́sìn fún wọn, wọ́n láwọn ó máa fi rántí. Gẹ́bí wọn náà ṣe bàbá rẹ tó kú, ọmọ èrè ẹ̀. Ìyá rẹ tó kú, oníkú wọn sin síwájú ìta rẹ kan tún mọ èrè ẹ̀, ó tún ya gèlè. Wọ́n ní kí ló tó fi ṣe bẹ́ẹ̀, ó ní for remembrance ni, kó lè máa rántí ìyá. Bẹ́ẹ̀ bọ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn wọ̀nyí wá mọ èrè àwọn èèyàn wọ̀nyí, wọ́n mọ wọn bẹ́ẹ̀. Wọ́n wá ní yóò mọ rán wọn létí láti lè máa fi sin Ọlọ́run. Wọ́n wá lọ bẹ́ẹ̀. Àwọn tó mọ èrè wọ̀nyí gbogbo wọn kú. Àwọn àrọ́mọdọ́mọ wọn dé, Èṣù lọ bá wọn pẹ́yìn tẹ̀yìn ọmọ wọ̀nyí. Èrè tẹ́ ń rí yìí lásán lẹ rò pé èrè yìí bẹ́ ń bí ni àwọn bàbá yín máa jọ́sìn fún wọn ni. Àwọn ọmọ kan wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fáwọn èrè wọ̀nyí. Bẹ́ẹ̀ sì ni wọn ò mọ ìpìlẹ̀ tó bí èrè yẹn, fún remembrance làwọn yẹn fi ṣe. Bí eré ọjọ́ ń gorí ọjọ́ ló padà di páwọn wọ̀nyí wọ́n wá ń jọ́sìn fún àwọn òòṣà yẹn, ère yẹn,
wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ wọ́n dọlọ́hun, wọ́n ń jọ́sìn fún wọn. Àwọn àlìjànnú náà bá tún kó sínú àwọn ère yẹn, ère ó bá máa mí báyìí. Wọ́n ní Ọlọ́run làwọn kìíní yìí. Bẹ́ẹ̀ bá mọ̀ tán bí ìbọ̀rìṣà ṣe wọnú ìtàn ìgbésí ayé ọmọnìyàn bó ṣe wọlé nìyẹn. Ẹni tó bá ló ń jẹ́ Yorùbá, àṣà àti òrìṣà ńlẹ̀ Yorùbá, ẹni kó bọ́ síta kó wá sọ fún àgbáwò lòrìṣà bẹ̀rẹ̀, wọn ò lè mọ̀. Èyí tá ń sọ yìí Ọlọ́run ọba ló sọ, ànábì ló wí fún wa. Ìgbà tí yẹn wá dáyé, táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ, wọn ò sin lọ mọ́, lọ́lọ́run fi wá gbé ànábì Nuh alayhi salatu wassalam, òun ni àkọ́kọ́ òjíṣẹ́ tó wá ń dojúkọ àwọn ènìyàn yẹn pé ẹ má sin òòṣà mọ́. Ọlọ́run ọba ni ẹ má, gbogbo èyí tá ń sọ ìkí ló ń jó Odùduwà nígbà náà, níbo ló ti ń duwà? Kò sí. Kí ló ń jẹ́ Ṣàngó? Kí ni àwọn gbogbo ni àwọn yẹn wà? Ọlọ́run wá rán ànábì Nuh. Ọlọ́run ọba ni inna arsalna Nuhan ila qawmihi an anzir qawmaka min qabli an ya'tiyahum adhabun alim. Ọlọ́run ní àwa la rán Nuh kó lọ sọ fáwọn ènìyàn rẹ̀ pé ẹ jáwọ́. Torí pé ẹbọ a máa fìyà jẹyàn. Ọlọ́run ní ìrẹ̀ Nuh lọ bá wọn sọ fún wọn kí wọ́n jáwọ́, kíyà Ọlọ́run ọba ó tó dé. Ànábì Nuh gbà wọn, ó ṣe wáàsí fún wọn. Inni da'awtu qawmi laylan wa nahara wa lam yazidhum du'ai illa firara wa inni kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi adhanihim. Ànábì Nuh ó lọ bá wọn, ó pè wọ́n títí wọn ò dá lóhùn. Ó wá ń sọ fọ́lọ́hun, ó nírẹ̀ Ọlọ́run inni da'awtu qawmi, ó nírẹ̀ Ọlọ́run ọba mi, àwọn èèyàn tó rán mi sí yìí, mo pè wọ́n láàárọ̀, mo pè wọ́n lọ́sàn, mo pè wọ́n lálẹ́. Gbogbo bí mo ṣe ń pè wọ́n tó wọn ò gbọ́rọ̀ mi, níṣe ni wọ́n ń sá fún mi, wọ́n ní mo ti yá wèrè. Gbogbo ìgbà tí mo bá ti ń pè wọ́n pé ẹ fò òòṣà yìí sílẹ̀, Ọlọ́run ọba ní ẹ̀sìn, níṣe ni wọ́n kọwọ́ bọtí, wọn ò ní fẹ́ gbọ́n tí mo wí, tí bá ti dọ́dọ̀ wọn wọ́n kọwọ́ bẹtí, wọ́n tún dáṣọ borí, wọn ò fẹ́ gbọ́. Náà wa asarru wastakbaru istikbara. Báyìí ni àwọn èèyàn yìí ṣe sánàbí Nuh. Wàhálà yìí wá pọ̀ bẹ́ẹ̀ tánàbí Nuh fi lò tó 950 years láyé. Àwọn èèyàn yóò jáwọ́. Ìgbà tó wá dójú ẹ̀, ànábì Nuh wá ń sọ fún wọn wípé ìrẹ́ Ọlọ́run ọba, àwọn èèyàn wọn yìí mo pè wọ́n títí wọ́n láwọn ò ní fòṣà yìí lẹ̀, wọ́n láwọn ò ní fòṣà lẹ̀. Ọlọ́run wá sọ fún ànábì Nuh pé má wọ̀rí, òun pa wọ́n rẹ́. Ìrẹ́ Nuh lọ kan ọkàn ojú omi. Ànábì Nuh ó bá bẹ̀rẹ̀ sí ní láìkọ́ṣẹ́ carpentry, ṣùgbọ́n Ọlọ́run tó ní kó lọ ṣéhùn, Ọlọ́run ó fi mọ̀. Ó bá bẹ̀rẹ̀ sí ní kàn. Gbogbo ìgbà táwọn èèyàn bá ti ń kọjá lẹ́gbẹ̀ẹ́ Nuh, ọmọ fi ṣe yẹ̀yẹ́ pé èwo lẹ́ tún ṣe yìí, ẹ̀ ṣe wá sí mọ́ni, iṣẹ́ kápẹ́ntà lẹ́ tún ṣe. Sakhiru minhu, wọ́n máa ń fi ṣe yẹ̀yẹ́. Ànábì Nuh sá ń kàn ọ̀nkàn. Nígbà tánábì Nuh kàn tán, Ọlọ́run wá ní pé gbogbo àwọn èèyàn pátá, gbogbo àwọn èèyàn tó ń bẹ láyé nígbà náà, torí pé tá a bá sọ pá yé nígbà náà, ibi tí ń jáyé ó mọ níwọ̀n, ibi táwọn èèyàn ń gbé ó mọ níwọ̀n, iye àwọn èèyàn tí ń bẹ láyé ó mọ níwọ̀n ní gbogbo náà. Tẹ́sì fi mọ̀ wípé ayé pọ̀, èèyàn tí ń gbébẹ̀ kéré. Tí ò bá yé wọ náà, bọ́sọ́nà máa lọ sí Ìbàdàn báyìí, tó bá ti ń kọjá Ọ̀wẹ́ náà, ó rí pé àwọn gbóló máa tọ̀ lọ. Gbogbo bẹ̀yẹn ilé tó ẹ̀káwọn èèyàn máa gbé náà, gbogbo bẹ̀ kọjá ẹ̀kà tí ń gbé bẹ̀. Akéré nínú ilẹ̀. Nígbà yẹn àwọn èèyàn tí ń jẹ́ èèyàn láyé náà nìyẹn. Ọlọ́run wá ní ìrẹ́ Nuh sọ fún gbogbo wọn kí wọ́n wọnú ọkọ̀ yìí.
gbogbo ẹni tó bá fẹ́ là kó wọnú ọkọ̀ torí pé ìbínú Ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ omi tí ó máa sun nínú ilẹ̀ tí ó tún máa rọ̀ látòkè yóò wáyé Ọlọ́run fẹ́ fi pa gbogbo ẹ̀rẹ́ ẹ máa wọnú ẹ̀. Ànábì Nuhu bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn pé ẹ máa wọbẹ̀ o mò dá lóhùn. Kódà ọmọ tó bínú gan Ànábì Nuhu ó ń sọ fọ́mọ rẹ̀ pé ya bunayya irkab ma'ana. Ànábì Nuhu ní ìrẹ ọmọ mi ìwọ náà wọnú ọkọ̀ yìí, ọmọ tó bínú ẹ̀ ó ní wọnú ọkọ̀ yìí. Má jẹ́ ó jẹ́ pé wọ́n ló takò mí. Ọlọ́mọ fún wa lọ́mọ tí ó ṣe ti ẹ̀ lọ́tọ̀. Ànábì Nuhu ní má jọ kan nínú àwọn tí ó kọtọ lọ ìrẹ ọmọ tí mo bí. Kí ló sọ fún bàbá ẹ̀? Ọmọ Ànábì Nuhu yẹn ó mọ sáyẹ́ǹsì púpọ̀. Ó ní rẹ̀ bàbá mi sa'awi ila jabalin ya'sibuni minal ma'. Ó ní rẹ̀ bàbá mi ó ní odò àgbàrá ò lè gbé àpáta lọ. So parọ́ scientifically bóòlù àgbàrá ṣe pọ̀ tó tí ó wà wú àpáta, ó lè gbélé abẹ́ẹ̀kọ́, ó lè gbégi, ṣùgbọ́n àgbàrá hùn tí ó sí àpáta ń dì àkòsí ẹ̀pẹ́ sáyẹ́nsì ni ẹ. Ó ní àgírí ṣe pé ní ilé mi kóra mi ní gborígi orí àpáta. Ó ní rẹ̀ bàbá mi má fọkàn balẹ̀, èmi ò ní wọnú ọkọ̀ yẹn, orí àpáta ni màá lọ dúró sí. Àkọ́kọ́ kò sí bá gbàrá ṣe pọ̀ tó tí ó gun òkè àpáta wá, kò sì sí bí àgbàrá bó ṣe lágbára tó kò lè gbé àpáta. In tó sọ yẹn scientifically ó rí proof lóòtọ́ abẹ́ẹ̀kọ́, ṣùgbọ́n tí ìbínú Ọlọ́run bá dé kò sí science. Tí ìbínú Ọlọ́run bá dé kò sí technology. Àwọn òyìnbó parí iṣẹ́ sára plane, tí plane ní bá já àwọn nǹkan tó wọ́ ti pọ̀ ní bí wọ́n ṣe plan ní gbogbo ẹ̀. Àmọ́ bọ́lọ̀n bá gbé bí ṣe dé plane tí nǹkan kan ò sí Ọlọ́run ní ọya jábọ́, yóò jábọ́lẹ̀ torí pé àánú Ọlọ́run náà ló fi ń lọ yẹn. Níjọ́ tẹ́ bá ti wá rò pé technology yín agbára yín ni Ọlọ́run ọya jábọ́, kẹ́lẹ̀ mọ̀ pé òun ló ń jẹ́ kó rìn. Bẹ́yẹn sì ń lọ lójú sánmà jàmá, kódà àwọn geographer gan fi rinlẹ̀ wípé bí plane ń ṣe rí yẹn ó ní rúùtù o, wọn ò bí dá tí ò bá gba rúùtù ẹ̀ wàtì. Ó ń bẹ náà àwọn plane tó ti sọnù wọn ò rí wọn di sí tó ti lé 50 years, àti plane àtàwọn tó wà nínú ẹ̀ wọn ò rí wọn mọ́. Alágbára lọ́lọ́run. Ẹjá jókòó ara wa jẹ́jẹ́. Ọmọ Ànábì Nuhu ó wá ń sọ fún bàbá rẹ̀ pé òun ó lórí àpáta torí pé látàyé báyé àwọn èèyàn tí wàhálà bá dé orí òkè làwọn èèyàn máa ń sá lọ. Aljabal tí iná tó bá sẹ́yọ nínú ìlú oníkálùkù sàkúrò nínú ilé wọ́n sá lórí òkè. Ẹ máa lórí àpáta, ẹ máa lórí òkè. In tó bí dàn rènú tógun bá ti dé níbo ni ó sá lọ, ó sá lórí òkè. Tọ́tà bá fẹ́ wá gun orí òkè, àwọn tí mòkè ń gùn ọ̀tá yìí ò lè wá bá wọn bẹ̀. Àmọ́ bíbínú Ọlọ́run bó bá dé kò sápáta. Ọlọ́run ọba ní ìrẹ́ Nuhu sọ fọ́mọ rẹ̀ kò sí nǹkan kan tó lè gbà yán lẹ̀. Bíbínú Ọlọ́run bá dé wọnú ọkọ̀, in tó lè gbà ọ́ náà ni kò gbọ́rọ̀ tí bàbá rẹ̀ sọ. Ọmọ yìí kọ́ bàbá ẹ̀ wo mọ́mọ́ tí mo ń sọ ọ̀kà kódà. Ìgbà tí omi dé, Ọlọ́run ọba ni nínú àwọn tẹ́kùn omi gbé lọ lọ́mọ Ànábì Nuhu. Ó parẹ́ pẹ̀lú àwọn tó parẹ́. Ó fọwọ́ bá Ànábì Nuhu lẹ́mìí gẹ́gẹ́ bí èèyàn, gẹ́gẹ́ bí bàbá sọ́mọ. Àwọn ọmọ ọlọ́mọ ni mo kó nú ọkọ̀ yìí, mọ́ tèmi rí Ọlọ́run. Ó wá ní Ọlọ́run
ìnàbì Ànábì Nuhu ó bá wá ń bẹ lọ ó ní rẹ Ọlọ́run ọba mi ìrẹ Ọlọ́run ọba mi ọmọ mi ni mò ń wò yìí ọ̀kan nínú àwọn ará ilé mi mọ̀ ni àwọn èèyàn ni mo kó sínú ọkọ̀ yìí tí wọ́n là ọmọ tèmi lomi ń gbé lọ ìrẹ Ọlọ́run àdéhùn rẹ̀ òdodo sí ní ìrẹ Ọlọ́run bó ló ṣe jẹ́ gbogbo owó bá sì fẹ́ ṣe nǹkan kò sẹ́ni tó lè yọ ọ́ lọ́wọ́ ẹ̀ wò lójú ẹsẹ̀ Ọlọ́run fún ní òlésì Ọlọ́run bá ní ìrẹ̀ ẹnu Ọlọ́run ní ó jáde látara rẹ̀ ni kìí sọmẹ́ ẹ̀gbọ́rọ̀ ìṣẹ́kúṣẹ́ ni nínú ọmọ kìí sọ ọmọ gidi Ọlọ́run abẹ́ ọ́ gbogbo tó bá jẹ́ lára wa Ọlọ́run pè lọ́mọ wa ẹlòmí ń bẹ ìbíkúbí ló jáde lára ẹ̀ Ọlọ́run má ṣe ti wà bẹ́ẹ̀ àwọn èèyàn wà máa sọ pé kò sì jábí bàbá tó bí kò sì jọyá tó bí abúka abu hurrun wa ummuka hurratun bàbá tó bí ọ èèyàn dáadáa ní gbogbo ayé mọ́ṣẹ́ ní eré ìyá tó bí ọ náà èèyàn rẹ̀ ló bí ọ ìgbà mi ń bẹ bàbá dá ìyá dá wọ́n sì bíbí kúbì ọlọ́mọ́ṣẹ́ ti wà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń sọ fánàbì Nuhu innahu laysa min ahlik ìwọ ló rò pára alé rẹ ni kò sí nínú ara alé rẹ ó jáde lára rẹ lásán ni ìbíkúbí nìyẹn nínú àwọn ọmọ tó bí ìbíkúbí ó ń lọmọ yẹn kò gbọ́rọ̀ sí ọ lẹ́nu a jẹ́ pé gbogbo ọmọ tó bí tí ò kírun ò fàbẹ́ jóná kódà kó ṣe pé tó bá lanu báyìí dọ́là ó ń jábọ́ lẹ́nu ẹ̀ ó sì bí àfikọ́ mọ́ kó ṣe tọ́lọ̀ tó pé tó gbé dàlkìyàmọ̀ ẹ padà yára yín náà abẹ́ Ọlọ́run nínú títóbi ẹ̀ gbogbo àwọn tó nírú bẹ́ẹ̀ lọ́mọ ọlọ́mọsẹ̀ bá dá wọn padà sí dáadáa gbogbo àwọn tó nírú bẹ́ẹ̀ lóbí Ọlọ́run bá dá wọn padà sí dáadáa ìntàfẹ́ fàyọ́ ń bẹ̀ ó náà ní wípé Ọlọ́run ọbọ̀ ò ti jú Ànábì Nuhu nígbàtọ́ ọmọ rẹ̀ kọ tí ẹ̀ Ọlọ́run bínú sọmọ rẹ̀ wọ́n wá ń sọ pé ẹ̀mọ̀ pé ìmáàmù ni bàbá tó bí mi lọ́mọ ní kí lọ́kọ́ Ọlọ́run pẹ̀lú yẹn ọmọ ànábì ìmáàmù lẹ́gbẹ̀ẹ́ ànábì Ọlọ́run wọ́n fẹ́ gẹ̀ láàrin ìlú ẹ̀mọ̀ pé dáàdì ni ìmáàmù ni dáàdì kí ni kí lọ́kàn dáàdì pé dáàdì ni ìmáàmù ẹ̀mọ̀ pé àfá àgbà ni bàbá ògbà yẹn ń kọ́ kí ni wọ́n ṣe ó dídọ́ ọmọ ànábì Ọlọ́run rẹ̀ ànábì Nuhu ìgbà tánábì Nuhu wá lọ Ọlọ́run pa lẹ́nu mọ́ pé dákẹ́ ẹnu ẹ kódà Ọlọ́run padà parí ọ̀rọ̀ yẹn wípé wala tukhatibni Ọlọ́run ní rẹ̀ Nuhu èéṣe tó ń bi mí nípa tó mọ̀ mo ní kìí sọmọ ọlọ́mọ ẹwọ́lọ́ Ọlọ́run kí ló tó fi ń bi mí nípa tí ò yí ọ rí ànábì Nuhu Ọlọ́run ní rẹ̀ Nuhu mo ń kí ọ nílọ̀ má sọ báyẹn mọ́ ẹwọ́lọ́ ànábì rẹ̀ ní bá wí o má jọ kan nínú aláìmọ̀kan o pẹ̀lú béèrè tó ń béèrè lọ́wọ́ ènìyàn lọ ànábì Ọlọ́run òun sọ pọ́ mọ̀ Ọlọ́run ní kìí sọ mẹ́ Ọlọ́run ní ṣé wọ́n lọ mọ̀ ní àbẹ́mi ní mú ma abẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run mọ́jà bíbù kúbẹ̀ lọ́mọ ànábì Nuhu wá kó àwọn èèyàn wọ̀nyí àwọn tí wọ́n yé sí fámílì ó kó wọn là Ọlọ́run ṣe ti wà bẹ́ o bá a ṣe ń la orí olórí Ọlọ́run jẹ́ kí ti wà náà lámẹ́ o ànábì Nuhu wá kó àwọn yẹn là àwọn tó kù níjọ́un nìkan ló kù láyé gbogbo àwọn tí ó wọnú ọkọ̀ yẹn pátá gbogbo ọ̀nà parẹ́
àwọn tó wá ṣẹ́kù yẹn lórí wọn ni ẹ̀dá tí ń continue àwọn yẹn náà wá ń bímọ nínú àwọn yẹn ni ànábì Ibrahim ló ti jáde àwọn yẹn Ọlọ́run Ọba wá ń tọ́ka sí níbí Ọlọ́run Ọba fi sọ wípé dhurriyyata man hamalna ma'a Nuh Naam innahu kana 'abdan shakura. Ọlọ́run Ọba ní mo pè ẹ̀yin àrọ́mọdọ́mọ àwọn tí wọ́n wọnú ọkọ̀ pẹ̀lú ànábì Nuh táwọn Ọlọ́run Ọba kó wọn papọ̀ mọ́ Núà nínú ọkọ̀ tó ṣe páyìn nìkan lẹ wá ṣẹ́kù láyé nígbà náà tẹ wá ń bímọ sí tẹ wá ń rẹ̀ sí ẹ má gbàgbé ìtàn àwọn tó ṣáájú yín o torí pé nígbàgbé léèyàn àwọn tọ́lọ ńlá yẹn náà nígbà atẹ́gùn tún fẹ́ sílẹ̀ àwọn náà bá tún ṣẹbọ Ọlọ́run wá ní dhurriyyata man hamalna ma'a Nuh Ọlọ́run Ọba ní mo pè ẹ̀yin tí a là yín pẹ̀lú ànábì Nuh ẹ rántí táwọn tó ṣáájú yín ṣe tí wọ́n fi parẹ́ ẹ má ṣe bí tí wọ́n pípè yìí Ọlọ́run pè afọ́wà Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní Ọlọ́run Ọba oníyá sulalata man najjayna fahamalna ma'a Nuh fi safina tashabbahu bi abikum ẹjọ́ àwọn baba ńlá baba yìí tí wọ́n tẹ̀lé Núà tán gbọ́rọ̀ sí Núà lẹ́nu ẹ má jẹ́ ó jẹ́ wípé nígbàtí àwọn baba ńlá baba yìí tí wọ́n ṣe tọ́lọ̀ ń fi yọ́nú sí wọn ẹ̀yin ọmọ wá dé ẹ̀tàpá sáwọn nǹkan náà ẹlẹ́sìn ni baba tó bí ọ akírun ni baba tó bí ọ olùfarara ilẹ̀ fọ́lọ̀ ni baba tó bí ọ òun wá ń fi ó kọ baba yẹn gbayì ṣùgbọ́n ò ṣe tí baba yẹn ṣe tarju najata walam tasluk masalikaha inna sabilaka la tadri ala nafsi inna sabilaka la tadri ala nafsi afani tarju najata walam tasluk masalikaha tarju najata walam tasluk masalikaha ìwọ ń fi orúkọ bàbá tó bí ọ òun fi ń yangàn òun fi ìlú tó ti wá ẹlẹ́mí ò lọ pé ẹmọ̀kí mọ́kànlá wá ti wá ní nígbà yẹn kọ́ ẹmọ̀kí lọrin láti wá ní ẹ̀hẹ́n àbáwọn èèyàn sọ bẹ́ ẹmọ̀kí lòbúlà wá ti wá ní ẹmọ̀kí kírun ó sì ń bi mí pé ṣé mi ní ìkírun mo ti wá ẹ̀hẹ́n gbà yẹn kọ́ kí ni ìkírun pẹ̀lú kó kírun ó lè wá láti kírun kẹ́kọ́ mọ́ sùsà àbúsọ́mọ̀tì ẹ̀yin ò nítumọ̀ kí ló ṣe olólọ́n fẹ́ wò afá ní tarju najata wa lam tasluk masalikaha ó fẹ́ kán máa fẹnu dáadáa pé ọ́ ṣùgbọ́n ò ṣe ṣe àwọn ẹni rẹ̀ ó fẹ́ kán máa fi orúkọ iyì àwọn bàbá tó bí ọ ká máa fojú ẹ̀ wọ́ ṣùgbọ́n ò jọ àwọn bàbá rẹ̀ ó fẹ́ ká máa tríìtì rẹ̀ bí àwọn àfáà tí wọ́n kọ ní ké ohun wà àfáà rẹ̀ ẹlòmíràn à ń jẹ́ àlùbáríkà àwọn àfáà wa sóò dàbí àfáà rẹ̀ àlùbáríkà wo ló ń jẹ òun gbẹ́bọ sáàfáà rẹ̀ gbẹ́bọ òun fọtí lóṣẹ́ sáàfáà rẹ̀ fọtí lóṣẹ́ òun jẹja wọ́n sẹ̀ tó gbọ́ Yorùbá ẹjáun lẹ́nà mẹ́ta inú ọlọ́kọ́ bá ṣe àlékún dára fọ́dé láti ṣe Sulaiman Muhammadul Awwal Abiyaya ìtí àwọn àfáà máa gbóríṣìíríṣìí ẹni tí ń béèrè inú Ramadan wípé àfá ẹjọ́ ṣé ẹja jíjẹ ọba àwẹ̀ jẹ́ sẹ́mọ̀ pé yóò gbá ẹja báwo nígbàtà ní tẹ́yàn bá jẹba ẹja náà ní táà máa ń jẹ ni pé náà kìí ṣe ẹja jíjẹ báyẹn so àfá náà tètè wá sọ jí nítorí pé géètì làwọn náà gbé dàgbà wọ́n ní ẹja ohun ti yé mi jẹ́mọ́ ṣe ẹ̀mẹ́ja ohun igbó ni pé ṣe ẹja jíjẹ ọba àwẹ̀ jẹ́
ọlọ́run kó ṣàánú wa àfáà ló pera rẹ̀ ó sì ń fi orúkọ àfáà tó kọ́ ń kéwú òbí ń ṣe fàárí ṣùgbọ́n wọ́n ń jẹja ترجو النجاة ولم تسلك مسالكها إن سفينة لا ibi tí wọ́n ti bí ọ kò sọ ọ́ dẹni rẹ̀ àwọn tó bí ọ kò sọ ọ́ dẹni rẹ̀ yìí tí kó wá bá ṣe ní ó sọ dẹni rẹ̀ wájú Ọlọ́run Ọlọ́run ọba wá ní ẹ̀yin àrọ́mọdọ́mọ àwọn táa kó sínú ọkọ̀ pẹ̀lú Núhù ẹ tẹ́tí kẹ́ gbọ́ in táwọn ẹni àkọ́kọ́ ṣe tí wọ́n fi parun in táwọn baba ńlá baba yín ṣe táwọn ò sì wà nínú àwọn tó parun oníkẹ́dìmọ̀ al-Imam al-Hafiz ibn Kathir tashabba'u bi abikum ẹ kọ́ sí àwọn baba ńlá baba yín tí wọ́n di t'Ọlọ́run ọba mú tí wọ́n gbọ́rọ̀ sáwọn ànábì Ọlọ́run lẹ́nu innahu kana 'abdan shakura Ọlọ́run ọba ní dájúdájú ànábì Nuhu tẹ́rí yẹn ó jẹ́ ẹrúsìn Ọlọ́run ọba abdan shakura ó jẹ́ olùdúpẹ́ fọ́lọ́run púpọ̀ ó mọ oore Ọlọ́run púpọ̀ ó jẹ́ ẹrúsìn Ọlọ́run ọba shakura tí máa dúpẹ́ fọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ al-Imam al-Bukhari wọ́n mú jáde nínú hadithi tí a fọwọ́ Abu Hurairah mú wá an nabi sallallahu alaihi wasallam qala ana sayyidun nasi yawm al-qiyamah Ànábì ní tó bá rí jọ́gbìn dal-qiyamah èmi lọ̀gá gbogbo ẹ̀dá kò sí láìsí fàárí ń bẹ láàfin mọ́ ń pa Ànábì wa ní aṣáájú ẹ̀dá Ànábì ló sọ bẹ́ Ànábì ní ana sayyidun nas yawmal qiyamah èmi lọ̀gá gbogbo èèyàn kódà tó bí lórí Ànábì Ádámà ẹ má sì gbọ́ ẹlòmí ó wá sọ pé Ànábì lọ́lọ́run kọ́kọ́ dá ń rárá Ádámà lọ́lọ́run kọ́kọ́ dá ṣùgbọ́n ga gbogbo èèyàn gbogbo ẹ̀dá ìjọba kìyàmù Ànábì Muhammad sallallahu alaihi wasallam àdísì yẹn gùn Ànábì wa ń bọ́rọ̀ yẹn lọ ńgbà tí Ọlọ́run ọba ọba tí ìdájọ́ tá a wà lórí ìnàró pípẹ́ àwọn ọmọ nìyàn wà lọ́mọ báwọn Ànábì Ọlọ́run ẹbá abẹ́lọ́run Ọlọ́run ó dájọ́ fayatu Nuhan àwọn èèyàn lọ bá Ànábì Nuh fayakuluna ya Nuh anta awwalur rusul ila ahli al-ardi wọ́n ní rẹ̀ Ànábì Nuh ìrẹ́ ní òjíṣẹ́ Ọlọ́run àkọ́kọ́ lórílẹ̀ wa qad sammaka Allahu abdan shakura torí pọ́lọ́run ọba pè ọ ní ẹrú sìn Ọlọ́run tó mọpẹ́ dú nínú tọ́lọ́run fi ròyìn Ànábì Nuh ní pé ẹrú sìn Ọlọ́run tó mọpẹ́ dú àwọn àfọ́ onímọ̀ Tafsir wọ́n ní Ọlọ́run ọba ó sọ Ànábì Nuh ló kọ yìí nítorí tí máa ṣe ni lẹ́fì rí pé ó kọ táyé máa sọ yẹn in tẹ́yàn bá ń ṣe àwọn àfáà ní mẹ́ta ni orúkọ kan bẹ tó pé wọ́n sọ wá nígbà bá bí wa abímọ wọn fún lóókọ ẹlẹ́ẹ̀kejì orúkọ tí wọ́n náà bá sọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta orúkọ táyé sọ mẹ́tẹ̀ẹ̀ta jẹ̀mọ́ ẹ̀mẹ́jọ bàjẹ́ Ọlọ́run sọ Ànábì Nuhu ní abdan shakura ẹrú tó mọpẹ́ dú àwọn àfáàní tó fà ní wípé ọpẹ́ pọ̀ nínú ọ̀rọ̀ Ànábì Nuhu bó bá fẹ́ jẹun yóò dúpẹ́ fọ́lọ́run bó jẹun tán yóò dúpẹ́ fọ́lọ́run bó sùn bó bá jí yóò dúpẹ́ fọ́lọ́run gbogbo ìṣesí ẹ̀ ìsàmọ́ dúpẹ́ lọ́lọ́run bá fi pè ní abdan shakura a sì rí mọ̀ nínú ìṣesí Ànábì Nuhu pé in tá ń pè lọ́pẹ́ kò mọ lórí tá ń fẹnu sọ nìkan torí pé ní àṣìṣe táwọn èèyàn máa ń ṣe a máa rò pé tí ẹ bá sọ pé alhamdulillah èèyàn ti dúpẹ́ oore nìyẹn rárá o lè sọ alhamdulillah kọ́lọ̀ mọ́ gbọ̀pẹ́ yẹn o lápòjúwe ẹni tó lọ digun jalè lóòrù tó jáwọlé onílé ó jí owó ó fò wíńdò jáde onílé bá jí àwọn ará àdúgbò jí wọ́n rí wọ́n gbá tẹ̀lé wọ́n lé bí wọ́n ṣe ń lé ọkà farapamọ́ síbì kan nínú òkú àwọn èèyàn ò sáré
wọ́n wá wọn ò rí wọ́n padà bà tó wá wọ̀ tó wò sí torí páwọn yẹn ti lọ tí wọ́n ò lè rí alhamdulillah ọlọ́run mo dúpẹ́ tó kó mi yọ tán bá gbá mi mú ní alhamdulillah bí ìsọgọ́ alhamdulillah alhamdulillah jẹ́mọ́ sọpẹ́ tó dùn yẹn alhamdulillah sọ́lọ̀ ọgbà rárá àbọ̀ lọ sílé aṣẹ́wó àbọ̀ ogbé olóṣó ogbé sùn nígbà wá jí láàárọ̀ tó ti ṣe bí ọṣẹ́ ṣe é ṣojú ogbé nẹ́lé bí transformer nígbà wá jí láàárọ̀ ọjọ́ kejì wá ní ọlọ́run mo dúpẹ́ ọ̀dá mi pé lẹ́dàá aṣẹ́wó ìgán mọ̀ pé èèyàn wọlé tóun ó dúpẹ́ àbí ò dúpẹ́ ó dúpẹ́ ṣùgbọ́n Ọlọ́run ò ní gba ọpẹ́ gbogbo ìgbà tí ọpẹ́ yín bá ti ń tako oore tọ́lọ́run ṣe fún yín Ọlọ́run ò ní gbà ó bímọ inú ẹ̀ dùn pé ó bímọ ọkọ tí kalẹ̀ wọ́n ní kílẹ̀ ń fọdí ṣe ẹlẹ́dúpẹ́ ọtí ọ̀tọ̀ oore tọ́lọ́run ṣe fún ọ̀tọ̀ kò jọra wọn gbogbo ìgbà téèyàn bá ti ń fi ẹ̀ṣẹ̀ dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ò ní gba ọpẹ́ bẹ́ẹ̀ ọpẹ́ a fi ahọ́n wa dúpẹ́ pẹ̀lú pé alhamdulillah a fi ọkàn dúpẹ́ ọ̀nà wo la fi máa ń fọkàn dúpẹ́ o náà ni pé ká máa feel al-i'tiraf ká gbà nínú ẹ̀mí wa pé oore yìí kìí ṣe mímọ̀ ṣe ni ẹlòmíì máa ṣe alhamdulillah ṣùgbọ́n gbà pé gbogbo tó ní agbára òun ni yóò sì máa sọ alhamdulillah lẹ́nu ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ ó gbà pé agbára òun ló fi ní nǹkan tó ní ẹ̀ kò dúpẹ́ o gbọ́dọ̀ máa feel nínú ẹ̀mí rẹ̀ pé ó kàn wù Ọlọ́run ló ṣàánú rẹ̀ kìí sọgbọ́n kìí ṣe mímọ̀ ṣe rẹ̀ àwọn tó gbọ́n jù ọ lọ wà àwọn tó lóye jù ọ lọ wà ó kàn wù Ọlọ́run ló sọ̀rọ̀ rẹ̀ bó ṣe ṣe béèyàn bá ti ń feel báyẹn nínú ẹ̀mí èèyàn ń dúpẹ́ ni ẹlẹ́ẹ̀kẹta bilijawari oríkèríkè ara wa èèyàn fi máa dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run fún ọ lójú ìdẹ̀ra ni o ìdẹ̀ra ni ojú àbí Ọlọ́run bá gbogbo tí ń jẹ́ mọ́lẹ̀ lára wa Ọlọ́run má gbà lára wa o gbogbo ìgbà tó bá ti ń lo ojú yẹn sí bí n tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ò ń dúpẹ́ ojú yẹn náà ni gbogbo ìgbà tó bá ti ń lo ojú yẹn láti fi wo nǹkan tọ́lọ́run ò fẹ́ ò dúpẹ́ o ọwọ́ ẹnu etí gbogbo oríkèríkè ara wa ló fi jẹ́ kí ìgbà téèyàn bá ń kírun èèyàn ń dúpẹ́ fọ́lọ́run ó nàró ó bẹ̀rẹ̀ ó rùkú ó forí kalẹ̀ gbogbo oríkèríkè ara rẹ̀ ló ń ṣẹ́ láti ṣe kíni o láti dúpẹ́ fọ́lọ́run ọ̀gá ìdúpẹ́ fọ́lọ́run ìrun jẹ́ kan bẹ́ẹ̀ gbogbo ara rẹ̀ ló ń tẹ̀ fọ́lọ́run ló ń tẹ̀ fọ́lọ́run ìdí nìyẹn tó fi jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló pé sára ànábì Nuhu Ọlọ́run wá ń pe gbogbo àwọn àrọ́mọdọ́mọ wọ̀nyí pé ẹ kọ́ sí àwọn baba ńlá baba yín in táwọn bàbá yín ṣe táfi jẹ́ ní Ọlọ́run ẹ mójútó ẹ yé lo orúkọ wọn in tí wọ́n ṣe ní kẹ́ ṣe Ọlọ́run bá fi sọ pé ànábì Nuhu tẹ́rí yẹn innahu kana abdan shakura Ọlọ́run ní ànábì Nuhu ó jẹ́ ẹrú tó mọ̀pẹ́ dúfọ́ lọ́hun àbí Ọlọ́run nínú títóbi ẹ̀ àtèmi àtẹ̀yìn Ọlọ́run kó ṣe wá lẹ́ni tí ó lè máa dúpẹ́ oore tọ́lọ́run ọba ṣe fún wa èyí tó hàn Ọlọ́run jẹ́ ká lè dúpẹ́ èyí tó pamọ́ Ọlọ́run já lè dúpẹ́ oore mi wá máa ń bẹ ìwọ tó lóore gan ó lè mọ̀ àwọn èèyàn tó súnmọ́ ni wọ́n máa rí lára rẹ pé Ọlọ́run ṣoore fún lámarí tí wọn ò bá sọ gan ọkàn rẹ lè má lọ síbẹ̀ àbí Ọlọ́run àtèyí tá a mọ̀ àtèyí tó pàwọn èèyàn ní wọ́n mọ̀ lóore lára wa ọlọ́mọ́sẹ̀ gbọ́pẹ́ wa lérí ẹ̀ rahmati iya arhamar rahimin insha Allah ta'ala adá tafsir wa dó níbí tó bá di ọ̀la a tún máa tẹ̀síwájú àbí Allah subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́lé ní ọlọ́njẹ́ kó ṣe wá láǹfààní àwọn èyí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́njẹ́ kó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa a gba ìbéèrè ẹyọ kan ẹjọ́ ti lọ Naam, Abu Aisha. Ẹjẹ́ ń gba tàwọn kọjẹ́ méjì bá wọn. Àbúrò kọ́ yẹ má bínú. Naam.
tó tún lè jẹ́ bọ́ náà wà ló sọ̀rọ̀ kan nípa náà Naam, okay. Sallallahu alaihi wasallam. Okay. Naam. Àkọ́kọ́, ẹ rí pé mo ní àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ lórí ìrìn àjò yẹn mo ló pọ̀. Àwọn èyí tó jòdòdó ń bẹ, àwọn èyí tó jẹ́ àfikún ó wà ń bẹ. Ìkankan wà tó gbajúmọ̀, wípé gbogbo àwọn èèyàn kí Ànábì ẹnìkan jókòó kò kí Ànábì. Ànábì wa ni àtàlélé wọn ni Ànábì ìwọ ló lọ bá o, ìwọ ló lọ kí. Ànábì ní kílò wọn ni albarkan. Gbogbo àwọn yẹ àwọn akí ní gbogbo ṣe gbogbo àwọn ìtàn tá bá fẹ́ sọ ẹ jẹ́ ká jẹ́ kó jẹ́ ìtàn tó lálàáfíà. Gbogbo ìtẹ́ ń sọ yẹn náà èmi náà mọ̀ pé wà ṣùgbọ́n mi ò sọ ni. Gbogbo nǹkan tá bá ti sọ táà ti ní rí ẹ̀rí láti fi báàkì ẹ̀ ó bẹ́ta ká mọ̀ sọ. Èyí tá ń sọ fún ayé mo sọ pé wà ní Sahih Bukhari nínú hadith Sahih Bukhari àti Muslim. Ọ̀rọ̀ mi náà tún wà tó máa rí pé kò ní ìdíkà mọ́ sọ gbò yẹn nítorí pé a lè fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀. So ti yàrá àtàmọ́mátàmà làwọn míì tí ó kọ́lọ̀ kó ṣàánúwà. Náà, ọdún béèrè pé ẹbọ kò sí èméjì níbi mímọ̀ ère ó ní ẹ̀sìn bọ̀rìṣà ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ìmọ̀ mọ̀ ère ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. So olóòwò jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra a mọ̀ ère ẹlòmíì tẹ́ bá dénú lé rẹ̀ àsán fọ́tò ó lé píkṣọ rẹ̀ míì ó lè ga tókè yìí sílẹ̀. Wọ́n lè láníyàn pé ó kàn fi síbẹ̀ ní tó bá yá ẹ jẹ́ kí n fi nǹkan kan dá wa lójú bá ṣe wà yìí. Èmi àti ẹ ká ní a rí fọ́tò Ànábì sọ́lá sọ bó láti kọ́ fọ́tò lé tó ẹ mọ́jà parọ́ tọ́ra wájẹ́ o ká ní Ànábì ya fọ́tò èmi mọ́ tèmi ibi tí màá lọ gbé sí bí eré èyí ó padà sọ fọ́tò èyí ó sọ́dọ̀ lọ àìní fọ́tò Ànábì sallallahu alaihi wasallam fọ́tò Jésù bó tẹ̀ jẹ́ pé kìí ṣe Jésù gangan o ẹni tó act Jesus of Nazareth o ni wọ́n ya fọ́tò rẹ̀ o Jeffrey Hunter gbé síbẹ̀síbẹ̀ náà ẹwọ́n táwọn èèyàn sọ́dà ẹwọ́n tó sọ́dà so yẹn túmọ̀ sí wípé ẹbọ ibi tó ti bẹ̀rẹ̀ níbi àwòrán ni o níbi ère ibi tó ti bẹ̀rẹ̀ ni ẹbọ wà mọ́ lórí wípé aforíkalẹ̀ fún òòṣà nìkan àwọn ẹbọ ó pín sóríṣiríṣi ọ̀nà gbogbo nǹkan tó bá ti tọ́ sọ́lọ́run tá a bá ti ń gbé fún nǹkan míì ìtàn pèlẹ́ bọ̀ nìyẹn ẹ jẹ́ ká wo àpèjúwe àdúà jàmáà bàbá ń ṣàdúà tá a là á mọ́ pè Allah ọlọ́run gbogbo àdúà tí yóò bá ṣe ọlọ́run kúlídò Allaha àwúdò Rahman máa dákọ̀ ọlọ́run àbí Rahman ọlọ́run ní ká mọ́ pè ṣùgbọ́n èyàn fẹ́ mọ́ ṣàdúà èyàn wá ń dárúkọ màláíkà yá Jibrilu yá Mikailu ẹbọ lèyàn ṣe yẹn torí pé tó tọ́ sọ́lọ́run ló ń gbé fún ẹ̀dá ọlọ́run kódà kí wá yá Muhammad rẹ̀ amúní rẹ̀ Muhammad kẹ́mi Muhammad kọ́ ló ń kẹ́yàn ọlọ́run ni ma ń kẹ́yàn ara ẹbọ náà ni ká máa pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ìmá pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ẹlòmíì àlìjànú ló máa ń pè àlìjànú ló máa ń pè ẹlòmíì lè wà lóde káàfà ní ọyá ẹjá ṣàdúrà fún ẹ̀tẹ́wọ́ ìwọ rò pé yọ́ mọ̀ kàrọ́bà náà àti náà kankan ni ọmọ ọgbọ́ kìníkà kàrá bísmìláì jàkìjákù aráhàmẹ́ni kàndú kìníkà kàndú irú àdúrà wo nìyẹn só kọ́ ọlọ́ nìyẹn
tá bá rọ̀rọ̀ kúrọ̀ lé ọ lórí ìtíwọ̀ náà ṣe àmì kí ni ìtumọ̀ bísímìlá kandu àràmọ́ni kandu ìyí nìkan kandu ẹ̀yìn ò èso orúkọ ọlọ́run clear gbogbo alámọ́ so ká mọ̀ pé orúkọ nǹkan míì orúkọ ọlọ́run pọ̀ tá a lè mọ̀ pé tá a fi lè ṣàdúrà yìí máa pé orúkọ nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹbọ ni àtàwọn nǹkan míì yìí máa jẹ́jẹ́ ọlọ́run nìkan là máa jẹ́jẹ́ fún o kéèyàn sọ pé tí nǹkan ìgbà tí mo fẹ́ ṣe tí mo bá rí ṣe mo jẹ́jẹ́ pé màá ṣe nǹkan báyìí fọ́lọ́run ọlọ́run nìkan ni lápèjúwe ń sìn ájì tó ń bọ̀ yìí ó wá ní lẹ́mìí pé mo ń rí owó yìí tùjọ díẹ̀ ìrẹ́ ọlọ́run tó bá lè ṣe ájì yìí ní rọrùn fún mi tèmi náà lọ Mọ́kà tí mo dé máa pa odidi màálù kan máa fi dúpẹ́ fọ́lọ́run ẹ̀jẹ́ tó ṣe yẹn ọlọ́run bá ṣàánú rẹ̀ ó bá lọ Mọ́kà nígbò tí Mọ́kà dé ọlọ́run náà ti mọ̀ pé kò sówó ń ta rárá o ẹ̀jẹ́ òun ó múṣẹ́ o ọ̀ràn èèyàn ní o gbúdọ̀ múṣẹ́ o tó ti wà báyìí àmọ́ onítọ̀ bá di Mọ́kà dé ó pa odidi adìyẹ kan sórí orórí ìyá rẹ̀ ẹbọ nìyẹn o ìyá rẹ̀ ló sọ ọlọ́mọ́kà ló sọ ọbọ̀ so gbogbo àwọn tá bá dẹ̀ fẹ́ jẹ́jẹ́ fọ́lọ́run náà ká ronú sí ń tágbára wa lè gbé o bọ́ bá lọ Mọ́kà tó dé ní bá lọ Mọ́kà tí mo dé máa yan náfìlà 2 nínú mọ́sálásí ó ti tó agbára lọ́sà gbé náfìlà 2 ìwọ́n tó pé lówó adìẹ ọlọ́pàá màálù tó bá ti lè fẹnu dá nǹkan ọ̀kan náà àwọn ọmọ ìyá wa kan ó béèrè kan òun gan ló sọ ó ní oyún tí ń bẹ́nu ìyàwó òun tó bá fi bí ọmọkùnrin lẹ́yìn ìgbà tó ń bá pa ẹran àgbò 2 òun ó sì pa màálù kan wọ́n wẹ́ ní ẹgbẹ́ nítorí òun mọ́ tó ń sọ nígbà ọlọ́wọ́ gbèdí tóbi dé ìbejì ìyàwó bí àwọn méjèèjì dọ́kùnrin màálù di mélòó jẹ́ máa so kò rówó àgbò tí ó pa gan kò rí wá ní ẹjọ́ ọgbọ́n wò lèyàn lè dá kò sọ ọgbọ́n kankan kò sí ọgbọ́n kò sẹ́ni tó kọwọ́ bọ̀ lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ máa jẹ́jẹ́ ẹ ronú sí dáadáa o mo ní tó bá sọ wípé ọlọ́run ti bá bímọ ẹ̀ láyọ̀ máa yan náfìlà 2 ìyún rọrùn kì í ṣe sọ́lọ́run fẹ́ gbà kankan lọ́wọ́ ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́jẹ́ ẹ ronú sí dáadáa o ìyún tó bá ti lè lágbára òun ni kọ́ ọmọ ẹ̀dẹ́lẹ́jẹ́ torí pé ẹ̀jẹ́ yẹn ọ̀sán o bó san bó déwájú ọlọ́run gbèsè ni o tó bàbá dẹ̀ fẹ́ jẹ́jẹ́ náà ọlọ́run nìkan oníká jẹ́jẹ́ fún lára ìjọsìn fọ́lọ́run abẹ́lọ́run Allah subhanahu wa ta'ala ìta gbọ́ ọlọ́run jọ ṣe wá láǹfààní wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh